eégún tí wọ́n ń pè ní olóòlù tó sọ ilé wọn dolókìkí. eégún jagunjagun ni ojú ogun ni wọ́n ti gbé olóòlù wá. nígbà wọ́n gbé dé látọjú ogun fódìdí ọdún mẹ́ta wọ́n gbé sókè àjà. ògún ìdí àjẹ́ ìgbà ọyẹ ikú òkè bí eku ayé òkè bí ayé èèyàn fọ́ọ̀m bí èèyàn mọ́. wọ́n pe babaláwo pé kó yẹ àwọn lọ́wọ́ kàrà dìbò wò. iwájú ọpọ́ ọgbọ́ olùmúlọ̀tún ọlọ́kàrà ló sì. àárín eégún tí wọ́n ọba kan wọ́n gbẹ̀ ń wá sílá. ọba wọ sọ bí ọkùnrin. wọ́n ní adájà ni ọlọ́run ó wo lóòlù. ó dírẹ́sì bí ọkùnrin. ó dé fìlà ó ṣe gbogbo ẹ̀. ó tún wá mú fóònù ó fi rìkọ́ọ̀dù olóòlù. àṣàmọ́ bólóòlù ṣe rí i. wọ́n ní lolóòlù ń tọ̀dọ̀ rẹ̀ bọ̀. wípé ọ̀gbọ́rùn. olóòlù ń nàgbà kọ sí i. wọ́n gba fóònù ọwọ́ rẹ̀ tó rìkọ́ọ̀dù. wọ́n ní ọmọ lọ ńgbà ó délé. ọmọ èké bù òkò. ó bojú ẹ̀yìn. ọjọ́ wọn bá bú olúwere kí pa wọn. ó délé ìkòkò gbómi gbẹ̀yìn mọ́. bó o lọ́jà lọ́ba ní ẹgbàáhùn. báyìí kàṣá báyìí sàwòdì. àwọn aráalé rẹ̀ sì mọ̀ pé kò lè kíje. ní ẹ bá gbé òdìlé olóòlù. ẹ dákun ẹ mọ́jì òkú ẹgbà wá ọmọ èké ló ṣe é. wọ́n sátán lójì pé kọ́ lọ rẹran kọ́ lọ ra gbogbo nǹkan. wọ́n kó kara wọn gbébọ̀ lọ́rùn. ẹ̀sìn tó fẹ́ folóòlù ṣe olóṣẹ̀ sí ń ta gbangba. wọ́n fá orí rẹ̀ wọ́n já òhò. ìwádìí ń lọ lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ̀ o. gbogbo tí wọn bá tẹ̀lé ìwọ̀ láyé kéèyàn mọ̀ máa dùbò ẹ̀. olúwa fẹ́ pa sọ́ọ̀ ní ẹ fẹ́ pa fúnra wọn ní tẹ́ fi ń gbé ara ẹ̀ fi sórí kíní rẹ̀ kò tí ì kó wásílám bẹ́lá yóò bẹ́ẹ̀ lé wọn lọ́rẹ̀ méjì o. wàláì ẹ̀kọ́ olóòlù tí wọ́n ṣe lọ yìí wàláì gbogbo ẹ̀yin sàlàfíà ilẹ̀ Yorùbá ọmọ àlè gbogbo yín wàláì làásì ẹ̀ ṣe ọkọ̀ ọmọ àlè pọ́nbélé ní gbogbo yín ẹ̀kọ́ olóòlù tí wọ́n ṣe lọ yìí kí ló dé tẹ̀ jáde kẹ káwẹ̀lẹ́ àní jáde kẹ ṣáájú báyìí káwẹ̀lẹ́ àní tẹ̀lé kẹ lọ dé pàdé olóòlù wàláì tàláì fún abiláyì lẹ̀ síláyì láyì láwà ẹ̀yin lẹ délẹ̀ wá ba ìsìlámù lẹ̀ Yorùbá jẹ́. mi mọ̀ pé AI ni wàláì mi mọ̀ pé AI ni èmi gánṣẹ́ lọ ṣáàṣẹ bí i ṣe alẹ́ àná tí mo rí àwọn kọ́mẹ́ǹtì kan pé AI ni so èmi náà ṣe ṣáàṣẹ mo sọ pé AI ni picture yẹn mi mọ̀ pé AI ni o ẹ dákun. ní alẹ́ yìí níjọ́ púpọ̀ so àwọn challenges kan ni wọ́n tró rẹ̀ sí wa ní tí ó sì dájú náà ni kí a ṣe clarification lórí ẹ̀ ẹ rí i pé lọ́jọ́ tá a gbọ́ ìkéde wípé olólùfẹ́ jáde nílẹ̀ Ìbàdàn látọ̀dọ̀ ọba Ìbàdàn bàbá wa Abdulrasheed Olúbàdàn of Ìbàdàn land ọlọ́mọba ni mẹ́sẹ̀ wọn dúró lórí dáadáa wọn ò sì lè dáṣẹ kankan pa bí èsè wípé gómìnà wa ẹnjìnà Ṣèyí ọmọ Mákindé ọlọ́run jẹ́ wọ́n sọ̀kalẹ̀ dáadáa bí ìbàdàn kí wọ́n mọ̀ sí gbé jẹ́ pàwọn náà ni wọ́n ń pè ní Ìbàdàn wa ma fadlul arja'i illa rijaluha wa illa fala fadlun li turbin ala turbin ìlú ọmọ jẹ́lu àwọn tá ń gbé nùlú náà là ń jẹ́lu bọ́mọ ìlú tí ọba gbé ìlú mọ́ wọn ò ní pé Ìbàdàn má bí wọn ṣe ní pẹ̀lú tiẹ̀ náà nílùú mọ́ tínú wà ní pé màdámà pa ń gbé nùlú nígbà tá a sì ń gbé nùlú tí wọ́n ti ń dákọ̀ ìlú àwọn náà ni wọ́n ń dákọ̀ tínú wà ní pé nígbà tí wọ́n ti lè sọ pé olóòlù ó jáde àwọn náà ló fẹ́ jáde sí àwọn náà lọ́mọ ìlú tí ó jáde sí. àwa gẹ́gẹ́ bí mùsùlùmí nínú ìlú àwa sọ̀rọ̀ díẹ̀ fún àwọn ọmọ tí ń bọ̀ àtàwa kọ̀ọ̀kan tá a jẹ́ bí sẹ́ẹ̀tì tiwa ìgbà tí mo sọ ìtàn olóòlù ní ọjọ́ tí mo kọ́ sọ̀tàn olóòlù nígbà tí wọ́n kéde pé olóòlù ó jáde ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń pè mí pa àwọn ògbótàn yẹn rí ọ̀pọ̀lọpọ̀ ló ń kọ́mẹ́ǹtì pé àwọn ògbórí àǹfààní táwa fẹ́ káwọn yóò ṣe ń bẹ̀nu kì í ṣe pé a sọ pé olóòlù ọmọ jáde ní ọjọ́ tó jáde táwa làwa tá ni ọmọ jáde ìjọba nìkan lọ́láṣẹ ẹ̀kọ́ sọ wípé ní wọ́n mọ̀ jáde alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì tá làwa táwa kó gbogbo ìyàwó ni ara ilé ni tá lọ kó pàdé olóòlù àyàfi wọ́n bọ̀ wá síbi àyàfi tó lóòlù bá tró challenge pé mùsùlùmí ò tó bẹ́ẹ̀ tó lóòlù bá tró challenge wallahi á jáde nítorí pé ẹ̀yin tẹ́yìn ń wò látòkèèrè bóyá tẹ́yìn sọmọ Ìbàdàn àtàwọn Ìbàdàn míì tí wọn ò níkan ṣe ìnirú àwọn kẹrin máa jọ lójú olóòlù ọ̀sẹ̀sẹ̀ máa jìyà olóòlù ọ̀sẹ̀sẹ̀ máa tẹ́ tí ló jẹ́ pé clarification wọn wá fi ti alẹ́ ìṣe wọ́n dáadáa àwọn àdáadáa àparọ́ tó pọ̀ nígbà tó lólùkọ́ àdé bàbá Ajágbé mọ́ kèfèrí ó sì wọ́n léṣe kódà kò jẹ́ yín ojú mélòó kan wọ́n kú wọ́n sì ń kankan ìrọ̀rùn gbogbo àti rí péjì kan tí àwọn àfáà wa Fadilatul Imam Al-Mudir Ajigini wọ́n ti clear léhùn ní òjé kémi wulẹ̀ fẹ́ kẹjáde mọ́ èmi kàn fẹ́ mú fídíò kékeré kan wá lórí ẹ̀ tó yẹ pé ní àwọn ò mú wá lórí péjì wọn èmi kàn fi kún lórí péjì tèmi ń bì tí ó fi clear sí wa pé Ajágbé mọ́ kèfèrí tó bá olóòlù jà lọ́jọ́ kìíní àná kì í sì ṣe kó náà lọ confront olóòlù nílẹ̀ Ìbàdàn bí lóde ajé yìí náà ni àwọn Ajágbé ń ṣe wáàsí tiwọn lọ́lọ́ lóòlù lọ bá wọn ń bẹ̀ tí ń lẹ́kọ̀ọ́ mọ́ wọn àtàwọn ilé àwọn iná fi dìde tí lọ́rùn pé àkọ́wá fẹ́ dá fún ọ wọ́n sì jìyà àwọn jẹ́wé yánjọ́ náà láwọn olóòlùjọ́ náà ọ̀rọ̀ náà délé ẹjọ́ Ajágbé mọ́ kèfèrí ó jàre bọ̀ láti ilé ẹjọ́ ìtìjú náà ló pa olóòlù ọdún náà 1977-78 ìtìjú ọ̀hún náà ló pa dòní tí mò ń sọ̀rọ̀ yìí àwọn ìyàwó mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n fojú kan olóòlù lọ́dún náà wọ́n bẹ láyé nítorí rìmárì ń bẹ nítorí remain òun náà wà ń bẹ àwọn ọmọ ń bẹ tí nǹkan kò ṣe wọ́n lẹ́yìn ìgbà tí wọ́n jà pẹ̀lú olóòlù lọ́dún náà Ajágbé lọ Mákà tí èsè pé ònìkan tó dá lọ ó lọ bàbá Ajágbé Ọlọ́run bá ní gbàgbọ́ wọn lọ pẹ̀lú àwọn ọ̀tọ̀kùlú ìlú lórí prógráàmù yẹn wọ́n pe ìkan nínú àwọn tí wọ́n jọ lọ wallahi wọ́n pe ìkan nínú àwọn tí wọ́n jọ lọ tí wọ́n sì confirm pé bẹ́ẹ̀ ni àwọn jọ lọ kódà Ajágbé tó kóyàn wá tí a wá ní tẹ́mi lẹ́mi fẹ́ fi kún ni pé ní Kòròdú ọwọ́jà Ajágbé mọ́ kèfèrí tún wà ń bẹ̀ ní 2026 àwà yìí wọ́n ṣe prógráàmù kan tí wọ́n forí ẹ̀ sọ bàbá Ajágbé mọ́ kèfèrí tí ó túmọ̀ sí pé ní nǹkan kan ọ̀parẹ́ nu ilé wọn nǹkan kan ọ̀dàrú nu wọn Ajágbé mọ́ kèfèrí wọ́n lówó lọ pàdé Ọlọ́run ni
wọ́n sì fi àwọn ilé ńláńlá tó jẹ́ pẹ̀tẹ́ẹ̀sì àwọn ilé ńláńlá tọ́kẹ́ wọn wọ́n fi ilẹ̀ nílẹ̀ Yorùbá yìí tí kàkọ́ parí ń bẹ̀. ẹ wo ìwọ tó bá jẹ́ mùsùlùmí tó sì ń dáwọ̀tì Islam rẹ ìwọ lọ gbádùn ẹjẹ lé kìíní kan sí ẹni tí wọ́n sáfà nílé wọn ẹni tí wọ́n mọ́ kí ó lé wọn ẹni tí wọ́n mọ́ bí tí alùbátásá dojúkọ ṣe àmọ̀ pé nínú àrà àti iṣẹ́ ọba dẹ́dà tí ọ̀dáwọ̀ rẹ̀ dó tí sì ṣe dọ̀la ni kí ó lè yọ àfà tí ó sì máa mú kọ ilé kí ó yẹga lórúkọ pé àfà ní mí inú ilé wọn ó yá inú ilé wo ńlẹ̀ Yorùbá ni wọ́n lè ṣiṣẹ́ débi káwọn náà máa kílèmù pé àwa ṣiṣẹ́ débi ká máa jẹ́ olóòlù nínú ilé wa kò sí inú ilé kan náà wọ́n ti gbé kò sí lémi wàláhì ìwọ tó bá máa ṣe fáàrí kó jẹ́ mùsùlùmí mo tún sọ fún wọn lálẹ́ pé ò gbádùn inú ilé tí wọ́n ṣe Islam ń bẹ̀ lánàá tí Islam bá wọ bẹ̀ ń bẹ̀ lónìí yóò sọ wọ́n dẹni ọlá yóò sọ wọ́n dẹni yìí láwùjọ wọ́n lè tọ́ ọmọ tí èsì páwọn òbí rẹ̀ jẹ́ mùsùlùmí wọ́n tọ́ dépò kó jẹ́ imam tó yẹ pé kò síbi tí ò ti lè ṣáájú kírun fún yàn lágbàáyé ìkan lọmọ Saheed Òṣùpá bẹ́ẹ̀ bá rí kankan ọmọ Yorùbá nífa mo kàn mú wá ní ntẹ́ fi lè mọ public figure tí ń bẹ láàrin yín ni o àwọn bẹ́ẹ̀ pọ̀ jàǹtìrẹrẹ tọ́jọ́ ọmọ Yorùbá tí wọ́n sì wà nílẹ̀ Lárúbáwá tí wọ́n wà nílùú èbó tí wọ́n ń ṣàwájú kírun fáwọn èèyàn láwùjọ mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ọya alápánsápá wo ni ó dérú lẹ́vù yẹn ẹ má alápánsápá tí ó dé lẹ́vù yìí pé yàtọ̀ sínú ilé wọn nílé alápánsápá tí wọ́n ti ń gbé níbàdàn tí wọ́n ń bì inú ilé wo lẹ́tù ti gbé yìí pé ní alápánsápá míì náà tún jáde ń bẹ̀ nígbà tí wọ́n tírẹ́nì ẹ̀ lọ́dọ̀ alápánsápá kò sí ẹ̀ lérí. ẹ padà sọ́dọ̀ àwọn àtìpàkọ́ tẹwà tọ èmi ò tí ì dakọ̀ ìlú mi ẹ tọ ìlú Ìbàdàn tẹwà lọ mú ilé mélòó ni wọ́n ti ń gbégún àtìpàkọ́ inú ilé wọn kan náà ni wọ́n lè tírẹ́nì ọmọ kankan kó náà máa di àtìpàkọ́ mùsùlùmí ti ń ṣe àyọjú ràn kí lọ́rọ́ lù ọ̀nà sóò mo rí tọ́lọ́ ń ṣe fún ọ ni. ẹ wá wo àfẹ́ ẹyọ kan nínú ìlú kan nínú àdúgbò kan báwọn bàbá àtàná ṣe bẹ̀rẹ̀ náà làwọn náà ti ń ṣe àwọn àfẹ́ ẹyọ kan péré yóò sì lọ sọ ìgbẹ́dìgbòrò yóò kalẹ̀ sínú agboolé kan yóò kalẹ̀ sínú ìlú kan ó lè kalẹ̀ sínú igbó kan yóò sì máa bẹ́gbó lọ́tún bẹ́gbó lọ́sì yóò máa kírètì àwọn ọmọ ilé kí yóò máa kọ́ wọn kéwú láti bẹ̀ àwọn ọmọ ilé kí ó sì máa lọ wọ́n máa tàn ká yóò di pé àfáàfáà mi rè àfáàfáà mi rè àfáàfáà tèmi làwọn àgbàlagbà mi tó fi máa sọ pé ìmáàmù mọ́mì mi rè ìmáàmù dádì mi rè ìmáàmù ilé wa rè àfáànù ilé tiwa Allahu akbar Ọlọ́run mo dúpẹ́ tí mo jẹ́ mùsùlùmí tí n bá lọ jẹ́ mùsùlùmí ni wàláhì mo lè láwọn òbí mi ò sí dáadáa àmẹ́yìn òbí mi ẹ dákun ẹ ṣeun Ọlọ́run jọ yẹ yín ọjọ́ alẹ́ yín ó dalẹ́ ibi tẹ́ dorí mi kọ́ yìí mo dúpẹ́ wọ́n tí wọ́n náà bá dúpẹ́ fáwọn òbí rẹ̀ wọ́n náà máa kọ́ bẹ̀ pẹ́yìn òbí mi ẹ ṣeun rabbirhamhuma kama rabbayani sagira tí wọ́n bá dojú tàwa náà kọ́ bí ká máa gé ẹ̀kú sórí ibi táwa náà máa ṣe nù àmọ́ tèmi inú àwọn tẹlifíṣàn tèmi ni pé inú tó yẹ kí inú mùsùlùmí ọmọ dùn síṣẹ́ ìwọ náà tí wọ́n náà ń gbọ́ mi lónìí nísìn lọ́wọ́ mọ́sáàsì àdúgbò yín ìmáàmù tí wọ́n fi jẹ ìmáàmù tí ó bá sí nlé bóyá ọlọ́rin àjò kan tí wọ́n sì máa fàtí àtàwọn asúra kọ̀ọ̀kan mọ́sáàsì wà ń sísí ẹwà dé mọ́sáàsì ìdájí wọ́n retí máàmù wọn ò rí kò sẹ́ni tí wọ́n lè tì síwájú nígbà tí mọ̀ bá ti sàsọ́lẹ̀ pé kò sílẹ̀ fi mọ́sáàsì wà ń sísí sẹ́yìn ò ní bọ́wájú kírun mọ́sáàsì ọ̀dọ̀ tèmi ń bì bí àwọn ọ̀sẹ̀ bí mélòó kan tí ń sí nlé kọ́kọ́rọ́ sì ń bẹ lọ́dọ̀ àwọn tí wọ́n máa ń sílẹ̀kùn mọ́sáàsì wọ́n kírun lọ wákàtí márùn lọ o kìí ṣe pé ní ó dìgbà tí kinní kan bá tó dé kó tó di pé ọdọọdún ní àmọ́ jáde wá ọdún ní àwọn ń pè yún kinní kan ìṣẹ̀ṣe nǹkan jẹ̀mọ́ inú fàtẹ́mi fi wá jáde níjọ́ alákọ̀ọ́kọ́ wípé àwọn eégún olóòlù yìí specifically ṣàpíngbà tí àwọn alápásápá bóyá wọ́n ti jáde kò sẹ́ńtọ́mọ̀ àwọn àtìpàkọ́ bóyá wọ́n ti jáde kò sẹ́ńtọ́mọ̀ ìkànnà bẹ́ẹ̀ tí mẹ́jáde sọ pé ara wájú ẹgbàá èrò mi ẹ̀sìn kinní kan kò sẹ́ńtọ́mọ̀ gbà tó jáde sẹ́yìn pé bóyá àwọn ẹ̀yọ àwọn ará èkó ọlọ́sàn àwọn àtìkó náà wọ́n wọlé bóyá àwọn àtìkó náà bóyá àwọn náà ti gbé ẹ̀yọ tiwọn kò sẹ́ni tó dí wọn lọ́wọ́ wọn kálukú ń ṣe tiwọn lọ àmọ́ kẹ́ wá kéde sínú rédíò àbórí tẹlifíṣàn pé eégún kan jáde o obìnrin tó bá fi lè pàdé obìnrin náà jáde láyé àwọn àfáà tí wọ́n preach humanity wọ́n sì dákẹ́ wọn sọ̀rọ̀ kàkà táwọn náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí wọ́n náà sọ àwọn ní humanity àwọn sọ oróyè of Ọ̀yọ́ land gbogbo wa àtẹ́mọ̀ ẹgbọ́ lẹ́nu tiwọn ní tí wọ́n fi mọ̀ rò pé yẹ gidi ni kódà mo wo kọ́mẹ̀ntì kan tí kan ní bàbá lọ́yọ̀ yìí wọ́n sì wá gba Jésù sáyé wọn bóun ni ọba ṣe dáa tó ìkan ní àwọn lọ́yọ̀ yìí ìṣẹ̀ṣẹ̀ wọn padà ṣe káyìn ẹ̀yin náà wo Islam yìí ṣe ẹ̀sìn ibi ẹ̀bà jẹ́ déun náà yẹ kẹ́ ẹ̀ tí máa wá bẹ́ẹ̀ ṣe máa túnṣe ẹ̀ ń fọwọ́ra àwọn èèyàn lórí látọjọ́ ẹ̀ tí wọ́n gbọ́ Islam wọ́n yé àwọn alùsùn náà wá dé wọ́n ń ṣègbìyànjú tí wọ́n bá gbára wọn ṣe mọ́ kàkà tẹ́tù wọn máa tẹ̀lé wọn pẹ̀lú bí wọ́n ṣe ń bá lọ ẹ̀ tún lẹ̀ wọ́n yí pé ẹ̀wọ̀n gbowó Saudi ni wọ́n ṣe nǹkan kan ṣe ríran àwọn tí ń ṣe alùsùn náà nílẹ̀ Yorùbá lójú tèmi fi wò ó ń bẹ́ẹ̀ wọn ti ń gbowó Saudi lóòótọ́ tán gbowó dáwà tí wọ́n ń ṣe wọ́n sì ń ṣe àbí wọn ò ṣe wọ́n sì wá gbára wọn ṣe mọ́ so ìsìn bẹ́ẹ̀ nu wọn tó ṣe yí pé òun ó kẹ́kọ̀ọ́ Saudi lóòótọ́ ń gbowó sí dé Nàìjíríà agbára rẹ̀ ọ̀ka ọ̀rá ń ṣe lábẹ́nu ìsìn bẹ́ẹ̀ nu wọn bí irú èmi tẹ́mi sọ̀rọ̀ àtàwọn kan bí irú wa àwọ̀ ọ̀gbà kankan ní Saudi àti gbogbo tó rí bẹ́ẹ̀ gbogbo tẹ́yà ti máa gbà nǹkan àgbà kankan bì kankan a kàn gbìyànjú àti máa ṣàlàyé táwọn náà gbọ́yé nú ẹ̀sìn fáwọn tí wọ́n jìnnà sí wa àtàwọn tí wọ́n súnmọ́ wa dédé nítorí táwọn ń ṣe lórí mídíà lẹ́ẹ̀kọ̀ọ̀kan yìí ní gbogbo àsùnbà lójoojúmọ́ ìlànà bá dáwà lágbègbè tiwa lójoojúmọ́ láti kásùnbà tán a ṣe lecture 30-45 minutes ọjọ́ Sunday 1 hour every day ọ̀hámẹ́ ta tún gbé lọ àwọn mọ́sáàsì àti gbówó lọ́wọ́ ẹ̀ ní kankan àwa náà ń dúbò láti bọ́lọ̀ dáadáa ni jàmáà torí pé ń fẹ́ dá wa lágara so alákọ̀ọ́kọ́ nù
nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ tí mo fi sọ pé ní virus clarification ẹ̀rí pé wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ fọ́tò lọ ọ̀rọ̀ mùsùlùmí tó bá lóhun òsì sáàmù mọ́ sẹ́rí kó náà lọ sẹ́rí bí ọ̀rọ̀ fọ́tò mo rí ẹ̀rí pé mo ti kọ́ sọ̀rọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ fọ́tò mo yìí sọ pé ní méjì náà làwọn àfáà lórí ọ̀rọ̀ fọ́tò ara wọn tí wọ́n fara mọ́ pé kò sí láì fi ń bẹ̀ wà fi man dhahaba ila al-man'i ara wọn míì náà àfáà náà sọ pé ní èwo ni ká má dédìí ẹ̀ wọ́n wo ọ̀rọ̀ fáà kan so inú àwọn àfáà ìgbà táwọn fẹ́ sọ̀rọ̀ fọ́tò yìí tiwọn bẹ́ẹ̀ torí pé Sheikh Ọmọdún Yunus tí wọ́n sọ̀rọ̀ sẹ́yìn pé wọ́n kálukú mọ́lẹ̀ tó fẹ́ràn bẹ́ẹ̀ torí pé báwọn ṣe làámọ́lẹ̀ pé Ànábì sọ pé ní la'ana Allahu al-musawwirin kò ní dáa fún ogbẹ́ tí máa ya fọ́tò sẹ́yìn pé tó wà nù hadith ni wọ́n tú àwọn kọ́ ni wọ́n ní ọ̀rọ̀ Ànábì ló ní àwa lè mú ọ̀rọ̀ wá wípé àwọn ọ̀yàwó náà ní fọ́tò lójú ayé Ànábì àmọ́ ìjẹun fọwọ́ yà á lẹ̀ ń bẹ mo ti ṣàlàyé lẹ́yìn sẹ́yìn mo kàn fẹ́ sáré clarify nǹkan lórí ẹni o ẹ̀rọ wà máa bàyẹ̀ pé wọ́n ya nǹkan lẹ̀ lójú ayé Ànábì ọ̀dà àwọn afárá jókòó mo ṣàlàyé kìyàsì nínú fídíò mi kan pé tí wọ́n pè ní kìyàsì ni pé in tí ó ṣẹlẹ̀ rí tẹ́lẹ̀ afẹ́ fi wọn tírú ẹ̀ ti wà tẹ́lẹ̀ àwọn afọwà gbé sẹ́gbẹ̀ ara wọn wọ́n ń ṣerú ẹ̀ látọjú ayé Ànábì látọjú ayé àwọn sàhábà náà kò sílẹ̀ fi ń bẹ̀ ọ́ àmọ́ gbà táfà wa yóò sọ̀rọ̀ àwọn sọ yìí pé alámọ̀rí méjì kan ò ní sẹ́rí wá bá Ànábì illa ikhtara aysarahuma àbí ká Ànábì òmùn tó bá rọrùn jù àfáwa wọn èé gbé ọ̀rọ̀ òfin ẹ̀sìn báwọn sọlẹ́ fìrẹ́ tó bá sọ yìí pé ní field of specialization tiẹ̀ ló ní í ṣe pẹ̀lú àwọn nǹkan tó rí báyìí wọn èé kàn fọ́ yẹpẹrẹ múrò àwọn mọ́sálà báyìí so tá bá sọ yìí pé ní èwo ni ayésaru kí náà pè ní ayésaru wọ́n ní nǹkan méjì ò ní sẹ́rí wá bá Ànábì àyàfi kó ṣe yìí pé ní Ànábì òmùn tó bá rọjù ẹwà máa ẹja jọ gbé ọkọ̀ gbé sínú àkáyì mọ ya fọ́tò àti ya fọ́tò kó kálukú náà sọ ìwó lọ́rọ̀rùn jù èmi wá sọ ní fídíò tèmi pé èmi ń tèmi ìsọtẹlómi tèmi fi ń sin lọ́hùn mi tí mo sì ń bẹ lọ́hùn kọ́ bá dẹ́dọ̀ ó fi bá mi lò lálkìyámà ni pé kéèyàn ọmọ ìyá ńlọrọrùn fẹ́mi jù ẹ wo tẹ́ bá ní ká ṣe nǹkan àwa ṣe lágbára wa ṣe mọ́ àbí wọ́n ní a ṣe nǹkan àwa ṣe nǹkan náà àmẹ́mi wọ ọ̀tá kó nǹkan wọn kálukú ládọ̀tọ̀tọ̀ náà níbẹ̀ lórí méjèèjì àtẹ̀ntẹ́ ni ó ṣe nǹkan tó kàn ṣe díẹ̀ tí ò ṣe tán ọba dẹ́dọ̀ ò ní dùn ládàá rẹ̀ láwọn afáàfin wá sọ pé ní àtàwọn tí wọ́n sọ pọ́ da àtàwọn tí wọ́n ní ọ̀dà iná àwọn fi bẹ̀ pé àwọn kan ń bẹ o máa làbú dàmí nìhò àwọn fọ́tò kan ń bẹ kò sọ́nà àbáyọ fún yín bẹ̀ ẹ fẹ́ ṣe NIN ìjọba ló gbẹ̀yìn wá ẹ sì ń gbé London gọ́ọ̀mẹ̀ntì ẹ fẹ́ travel pẹ̀lú jawazu safar international passport wọ́n sì bùkátà kí wọ́n yà yín àbẹ́ fẹ́ wọnú ìlú kan wọ́n ya ojú yín pẹ̀lú fingerprint àwọn èèyàn kìí ṣe ń tẹ́ fẹ́ mọ display káàkiri nǹkan tó jẹ́ personal property yín ni èmi wá sọ yí pé kémi lọ sọ́dọ̀ àwọn tí wọ́n sọ yí pé ní ká má ya fọ́tò in ló tèmi lọ́rùn èmi ayé èmi nu in tó tèmi lọ́rùn nu ẹlòmíì lè sọ wò pé kémi máa ya in ló tèmi lọ́rùn ẹ rí pé kò fàjà àmọ́ ńgbà tí àwọn tí wọ́n yé so ní súnà àbáwọn tó yí pé ní ọ̀dà kan máa fẹ́ dá sí àwọn sọ dé pé wọ́n sọ dé èbú wọ́n sọ dariwo kìí ṣe èbú ẹni tí bá ń yà ẹ ní encourage ẹ pé ọmọ ìyá lọ o nítorí pọ́gbọ́dọ̀ máa rántí nọ́ọ̀sù yẹn kọ́ máa rántí hadith yẹn pé hey tí n bá lọ ní kìí ṣe orí fọ́tò ni Ànábì ń dọ́rọ̀ lé lórí ńkọ́ tó bá lọ jó ńkọ́ ẹ wá ní sílẹ̀ tán yẹn ẹ wá sọ fún pé tó bá ti ẹ̀yá gan mọ́ wà nínú ẹni tí ó máa display rẹ̀ gbogbo ìgbà mọ́ wà nínú ẹni tí ó wà máa upload fọ́tò rẹ̀ gbogbo ìgbà tí gbogbo àrẹ ayé wà máa rí ọ́n gbogbo ìgbà mọ́ ṣe bẹ́ẹ̀ ká lọ ìyá gan jó wà lórí fóònù ẹ ká lọ ìyá gan tọ́jú ẹ̀ pamọ́ mọ́ ìyá bíi fírèmù tó gbé kọ́lé tó pé táwọn yẹn bá ti ń wọlé wọ́n máa rí jàmá kò sí nkẹ́kẹ́ nu fọ́tò táwọn yẹn ń ya ẹ̀ ń bá lè ronú jìnnà yóò mọ tí mò ń sọ yìí lójú má péjú ìyá wa kan kú nídìí ọ̀sán lọ́nà àmúlòkó ń bì iṣẹ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó ti ju bí oṣù méjì mẹ́ta lọ ọjọ́ tí àwọn kú gangan gbogbo fọ́tò tí wọ́n gbé kọ́lé àwọn ọmọ kọ́kọ́ rẹ̀ kú lára gànà àwọn ní kọ́lé fúnra wọn wọ́n rí gbogbo fọ́tò ń kú lára gànà èmi wá bèèrè lọ́wọ́ kan náà ọmọ pé fọ́tò mọ̀mọ́ tẹ́kúrẹ́ tẹ́ fi rè wọ́n ní kò fìtì inú ilé mọ́ ìwọ ọmọ tí wọ́n padà máa ṣe lẹ́yìn rẹ̀ kò nítumọ̀ kankan wọ́n lè ní fọ́tò rẹ̀ náà fìtì inú ilé mọ́ wọ́n yọ kó mẹ́ torí pé wọ́n wulẹ̀ nífẹ̀ẹ́ rí ọmọ ìwọ ṣe máa ya fọ́tò dáadáa rẹ̀ fọ́ba tó ní ọ́ nìkan tó fi wá jẹ́ káwọn yẹn máa ń gẹ ẹ̀dàkùn kí lọ́ọ̀rẹ̀ wà lára wa ná tèmi àti bá sì ya fọ́tò ẹ̀ rántí sàdúrà pé Allahumma kama ahsanta khalqi fahassin khulqi Ànábì ní bí ẹ̀ bá wo mírọ̀ ó wúra rẹ̀ kóhun rẹwà àbóhun da masha Allahu la quwwata illa billah ẹ̀rí nǹkan ìgbóló tó ẹkọ́ tẹnu ẹ̀ jáde nù yóò wà ní Allahumma ìwọ Ọlọ́run bá mi kama ahsanta khalqi bó ṣe dá mi dá báyìí tí mo rẹwà tí mo ní tọ́rọ́ lẹ́ẹ̀kẹ́ tí mo tún téyìn mi ṣe ó ṣe rẹ́gí tèmi náà tèmi gan mọ̀ pé ọmọ dé tábà sọ pé ọmọ tó san tèmi gan wúra mi gẹ́gẹ́ bó ṣe dá mi dáadáa ní ẹwà bó ṣe dá mi dáadáa ní ẹwà fahassin khulqi jẹ́wọ́ àmì náà tún dáa mélòó mélòó ẹni tí ń ya fọ́tò lórí TikTok kí tó yẹ pé tẹ bá ba délé kò ṣe bá rìn kò ṣe bá jókòó ṣẹwàá nínú àwọn dọ́rọ̀rù títún bẹ́ẹ̀ tẹ́mi fi sọ pé ní tábà fẹ́ sọ pé ní láàpárọ̀ àìsàrọ̀hùnmá èyí tó rọrùn jù tẹ́ bá lọ sọ́dọ̀ àwọn tí wọ́n deal pẹ̀lú spiritual aspect bí àwọn orúkọ àníwá bí nkankan wọ́n sọ fún wa wípé ipa tí fọ́tò ń kó nínú ìṣẹ̀mí ayé pẹ̀lú pé n tó dáa jù ní kéèyàn ọmọ ìyá nínú àwọn tí wọ́n lọ ní aspect rúkìá nínú àwọn àfáwà àlífà àgbà àtàwọn bẹ́ẹ̀ mo gbé lẹ́nu tiwọn náà pé táwọn lè advice àwọn èèyàn ní pé ká má ya fọ́tò ọ̀pọ̀lọpọ̀ àgbákò tẹ́lómi kàn lónìí látara fọ́tò nípa wọn á mú fọ́tò ẹlòmí tó wọn mọ̀kọ́ rẹ̀ kan ti lọ kọ́pì fọ́tò yóò mú lọ síbi tí wọ́n ti lọ dojú nǹkan wọn á da nǹkan lé lórí wọn bẹ̀rẹ̀ àṣàsí wọn á ṣe gbogbo ẹ̀ àlùmọ̀ nábì eléyìí mo kẹ̀kẹ́ mọ́ sí ni láàrin ìtẹ́mi fi ń sin lọ́hùn tèmi ò ní pé mi náà ò sí kí ni o ìyá fọ́tò mà èmi náà ti yá tẹ́lẹ̀ sàn pé láìpù tèmi sì ní kí n máa yá kò kú sẹ́ni kankan tí ó mú mi sí àmẹ́rù làánà Allahu lil musawwirin tí n bá lọ sọ pé kì í ṣe orí fọ́tò gbogbo fọ́tò sẹ́yìn pàdánù ní ọ̀rọ̀ tí ìtù jawami al-kalim ó ní Ọlọ́run fún mi ní
ọ̀rọ̀ alákòótán ìtumọ̀ ní pé tí n bá kàn ra sọ̀rọ̀ ẹyọ kan yóò sì máa tú gbogbo nǹkan tẹ́ ẹ rò pé náà ni wọ́n máa tú lóye máwọn àpèjúwe wá náà fídíò sì tí mo ti sẹ́yìn lórí ọ̀rọ̀ fọ́tò yìí pé ànábì ó sọ fún wa yìí pé ní ká má mu codeine torí kò sí codeine láyé ìgbà tiwọn kò ní á má mu skushi kò ní á má mu heroin kò ní á má fin gọ́tà kò ní á má gbé ọjà kò ní á má mu gbẹ́sẹ̀ kò sì ní á má mu burúkutu tírítírì gúdà ẹ̀lẹ́ sápẹ́lẹ̀ wọ̀tá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kẹta àwọn ọmọ mu lónìí tí gbogbo nǹkan yíwọ́ Colorado ṣàpẹ́ kọ̀ọ̀kan nínú hadith pé kullu Colorado khamrun sẹ́yìn pé ọ̀sọ́ bẹ́ẹ̀ níta Ànábì kan sọ ni pé kullu muskirin khamrun wa kullu muskirin haram gbogbo tí bá ti ń pààyàn ọtí nù gbogbo tó bá sì ti ń pààyàn èèwọ̀ ni ẹ má dédé ẹ̀ Ọlọ́run fàṣẹ ni wù ẹ jìnnà sí. ẹni tí wọ́n mutí lápèjúwe kó wá dúró lórí yìí pé Ànábì ó sọ yìí pé Ànábì ó sọ yìí pé ká má mu gúdà náà Ànábì ó sọ pé ká má mu ẹ̀lẹ́ nígbà ẹ̀mú bíi tí ẹ̀ bá mú hadith kẹ́ gẹ́gẹ́ bí àwọn kẹsì máa sọ ẹ̀mú hadith kẹ́ tánàbí ti ní má mu ẹ̀lẹ́ ẹ dákun sẹ́yìn òtí ní màá kórí eléwọ̀n pé ẹ̀rú eléwọ̀n lọ́wọ́ bèmí pé tá a bá lọ sọ pé ní fọ́tò yìí náà ní kó sínú ẹ̀ tó bá lọ wà ń bẹ̀ ńkọ́ nígbà èyí tó dájú náà ni pé dá' ma yaribuka ila ma la yaribuka Ànábì lọ sọ bẹ́ẹ̀ fún sallallahu alaihi wasallam Ànábì ní dá' ma yaribuka yìí tí bá ń dáyè méjì sí ọlẹ́mì páyùn tì ila ma la yaribuka kọ́ lọ síbi tí kò bá ní kóyè méjì bọ̀ lágbàáyé lónìí táwọn afábá tún jókòó yìí pé fídíò ní kámẹ́rà báyìí haramun qat'an àwọn òtún ní ṣe mọ́ ìtọ́nú àwọn ìfẹ́ tọ́lọ́ fi káwọn tá a jẹ́ mùsùlùmí nù àwa ní àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ débi kí wọ́n lè dá sọ́rọ̀ ẹ̀sìn kò sírò ẹ̀nu ẹ̀sìn mi ìtàn rẹ̀ ní jẹ́ lásán níbẹ̀ gbogbo àwọn ẹ̀sìn yòókù tẹ́wọ́ Ọlọ́run fi ní liyudhhirahu ala ad-dini kullihi walau kariha al-kafirun. jàmáà ń gbé àwọn fídíò kan kéékèèké mo ti gé síbi kan nǹkan display rẹ̀ tí ó fi lè yé oníkálukú Ànábì ní as-suratu ar-ra'su fa idha quti'a ar-ra'su fala surata Ànábì ní sẹ́ rí àwòrán iná níbi orí yìí o tó bá ti lè di kí wọ́n gé orí kúrò níbi àwòrán fala sura ní pé láwòrán mọ́ ok fọ́tò wọláwà ayà tàbí wọ́n gé orí ọwà ń bẹ náà jàmáà inú tọ́lọ̀ tó fi kẹwàá mùsùlùmí nígbà àtàná tọ́rọ àfá ẹgbẹ́ yá kí wọ́n kọ́ play video yẹn díẹ̀ náà so àwọn ẹlẹ́bọ jáde inú wọn ti dùn mo fẹ́ sọ̀rọ̀ bàbá kan tí ń pè ní bàbá Kọ́lá Olóòtú ẹjọ́ kọ́ gbélé wa. eégún tí wọ́n ń pè ní olóòlù tó sọ ilé wọn dolókìkí eégún jágúnjágún ní ojú ogun ni a ti gbé olóòlù wá nígbà wọ́n gbé dé látọjú ogun fódìdí ọdún mẹ́ta wọ́n gbé sókè àjà Ògúndé Àjẹ́. ẹ má tẹ̀lé fídíò tí mo kọ́ ṣe níjọ́ tí wọ́n kọ́ kéde ọ̀rọ̀ olóòlù tí mo sọ yìí pé ojú ogun ni Ayọ̀rìndé Ọ̀jẹ̀ ni wọ́n lọ bàbá tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n kálukọ́ bàbá Kọ́lá Olóòtú yìí tí wọ́n sọ̀rọ̀ yìí tí wọ́n bá yẹ̀sẹ̀ ń lọ ka ìtàn olóòlù ni wọn ò mọ̀ tán rẹ̀ tẹ́lẹ̀ wọn ò mọ̀ tán rẹ̀ gbogbo ẹnu fi sọ wọ́n má sẹ̀ ń lọ ka ìtàn rẹ̀ pẹ̀lú bí wọ́n ti ń sọ yìí ẹ̀ sì pé àwọn ẹnu dùn ju yọ ni so àwọn ìgbà míì bẹ́ẹ̀ mọ̀ wò pé ṣé mùsùlùmí gidi sí bàbá ilé báyìí so nígbà tí àwọn ẹlẹ́bọ ń fèsì mùsùlùmí pẹ̀lú wàhálà kò yẹ ká rí mùsùlùmí kankan tí a lọ sápamọ́ sábì àwọn ẹlẹ́bọ tí wọ́n máa sọ̀rọ̀ kankan bóyá tó lè fi favour wọn ni àbí kọ́ máa sọ̀rọ̀ kankan tó lè fi gbé wọn sẹ́yìn nìkan ni pìrìsẹ́ńtà ni ẹ̀yin nìkan kan pìrìsẹ́ńtà ó sì wá jẹ́ yìí nìkan lẹ́rù pé ẹ fẹ́ máa dalẹ̀ mùsùlùmí ẹ fura lẹ́yìn náà fi pọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́yìn náà létí ọ̀tẹ̀ yín lọ́wọ́ alladhina yudhuna Allaha wa rasulahu Ọlọ́run ni lu'inu gbẹ tí bá ń kó sùtà bọ́lọ́run tí kó sùtà bà nábì ẹni ìpín wọn mọ̀ jẹ́ o ọjọ́ tí mo sọ̀rọ̀ yìí ó ṣe déédéé ọjọ́ tí bàbá Olúbàdàn kéde ọ̀rọ̀ Olóòlù ni mo sọ̀tàn yìí pé Ọ̀gbàgì Àkókó l'Ondo State ni wọ́n ti lọ jagun yìí Ayọ̀rìndé ló lídìí ogun yìí tí wọ́n gbé Olóòlù yìí wálé kìí ṣe Ìbàdàn ló ní Olóòlù mo tún sọ ẹni pé náà ni ọjà ìlẹ́nu bàbá tó jẹ́ pìrìsẹ́ńtà yìí pé wọ́n lọ gbé wálé ni ìgbà tí wọ́n gbé dé kódà èmi tún gbọ́ nínú tẹ̀yí pé ní ẹ̀kú rẹ̀ tí ó ti ń jẹ́ Olóòlù gangan nígbà tí wọ́n jagun tán wọ́n lọ jí ẹ̀kú rẹ̀ gbé ni mo fẹ́ sọ nínú fídíò mi pé èmi ò gbà pé wọ́n jí torí pé tí wọ́n bá wà lójú ogun wọ́n pe nǹkan ni wọ́n jí wọ́n kó ológun wálé lápè ibi tí wọ́n kó sí wọn ọmọ pàtàkì rẹ̀ nígbà tí èsà wọn ni wọ́n ní wọ́n gbé sí ibì kan nígbà àgbépamọ́ ìyẹn bàbá yìí fi kún yín pé ní wọ́n gbé sórí àjà èèyàn àwọn pìrìsẹ́ńtà wọn nìyẹn wọ́n gbé pamọ́ ibì kan nínú ilé wọn náà wọ́n ń fìlì yìí pé eku òkè bí eku nínú ilé àwọn torí pé kèsè Ìbàdàn ní eku òkè bí eku ńgbà náà nǹkan kò sí àwọn ará Ìbàdàn tí ń bẹ 19s lọ́rọ̀ tí mò ń sọ yìí 19s ni o nǹkan kò sí àwọn ará àlùngbà náà àwọn ará Ọ̀dẹ Ajé nìkan ni wọ́n fìlì ìtì yẹn wọ́n pe aláwo kan wá kó wá dífá aláwo dífá pé nǹkan àjòjì kan bẹ́nu ilé wọn gbogbo ẹni tẹ́ mọ̀ pé Islam lẹ́sìn àjòjì kò sí nǹkan kan tí wọ́n gbé wọlé Yorùbá tí èsì àjòjì ìsìn jájòjì fáwọn tí ń bẹ ńlẹ̀ Yorùbá ni kèsè fi ń jájòjì fún ogun tí ń bẹ láyé ìgbà tí kọ̀ọ̀kan rẹ̀ wá ń délẹ̀ Yorùbá fariqun fil jannati wa fariqun fis sa'ir Ọlọ́run ní káwọn kan gbọ́yé Ọlọ́run ní walladhi khalaqakum faminkum kafirun wa minkum mu'min Ọlọ́run lèmi mọ̀ dá yín a sì nínú yín tí ó ṣe kèfèrí a sì nínú yín tí ó ṣe kíni tí ó jẹ́ mùmínì Ọlọ́run ní wallahu bima ta'maluna basir gbogbo tẹ́ ṣe pátá Ọlọ́run bá lè kí ọlárí ya'lamu ma fi samawati wa ma fil ard wa ya'lamu ma tusirruna wa ma tu'linun intense ń kọ̀rọ̀ yàrá yín intense ń gbangba ọba dẹ́dà rí yín ọba dẹ́dà mọ̀ ọba ya'limun bi dhati sudur
ẹ wá jẹ́ gbọ́rọ̀ bàbá yìí mo fẹ́ já àwọn ọ̀rọ̀ wọn kan ní o pẹ̀lú ẹnu wọn tó dùn. kébí eku ayé kébí ayé èèyàn fọ́ọ̀mù bí èèyàn mọ́. wọ́n pe babaláwo pẹ́pẹ́ yí àwọn lọ́wọ́ kàrà dìbò. iwájú ọgbọ́n ọgbọ́n olèmúlọ̀tún ọlọ́kàrà ló sì. àárín eégún tí wọ́n. so mo fẹ́ fàyọ́ mẹ́ ni pé wọ́n lọ jagun ni wọ́n fi kó olóòlù wálé wọ́n kó mógun ni ẹrú lolóògùn bádélẹ̀ Yorùbá ló bádélẹ̀ Ìbàdàn torí ara ilẹ̀ Yorùbá náà l'Ondo State. so gbogbo àwọn àárín ibi tí olóòlù tí wọ́n sì ti lọ jagun gbé bí àwọn Ìkàrí Àkókó Ìrán Àkókó Èsì Àkókó Èsè ní òjè Remi Àkókó Òkè Àgbẹ̀ Àkókó Àrígídí Àkókó gbogbo àwọn àárín ìbẹ̀ǹbẹ̀ dòní o wàlíláì alhamdu ara àwọn ọmọ àárín tí wọ́n pè pé ìtàn ọ̀dọ́ wa gẹ́gẹ́ bó ṣe rí náà lẹ́sọ̀n kódà wọ́n tún sọ àwọn nǹkan míì fún mi tó gbé kè sọ̀rọ̀ afẹ́fẹ́ ni nípa àwọn ọmọ tí wọ́n jẹ́ náà àwọn ọmọ agboolé olóòlù bẹ̀ gẹ́gẹ́ ipò ni wọ́n wà lónìí bó láyé wọ́n ṣe rí lónìí àmẹ́lẹ́yìn wọ́n ti sọ yún ọ̀rọ̀ abẹnú ni ẹ wá já tún wá gbọ́rọ̀ bàbá ilé kan sí bàbá Akọ́lọ́ Olóòtú yìí so bàbá Akọ́lọ́ Olóòtú yìí wọ́n ní ìdí kí wọ́n ṣe screening fún wọn so olóòlù tí wá jáde láwọn ọjọ́ tí wọ́n ní ó fi jáde ó ti jáde bí ó ṣe jáde olóòlù wọn díẹ̀ wò kíní kan bẹ́ńbì tí wọ́n da ọtí lé lórí. ẹ̀yin obìnrin ẹ para mọ́ ikú olóòlù fẹ́ jáde Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ló ṣèkìlọ̀ bẹ́ẹ̀ àyíwò àyíyá Àkókó Domini tilẹ̀ Ìbàdàn ọba Ràṣídì Adéwọ̀lú Ládọjà ló ti ṣèkìlọ̀ fáwọn obìnrin. ẹ ti rí báwọn ní tí wọ́n gbé kalẹ̀ táwọn ọmọ dìdìrín ní àmọ́ padà sí díẹ̀ ìní wọ́n ń da rẹ́gà lé lórí wọn ṣé rẹ́gà ń bẹ láyé ńgbà náà Àkókó ẹ̀sìn ìjàyè Domini Ìkàrí Àkókó Èsì Àkókó ẹ wá gbọ́ àbákọ́ Olóòtú ìgbà tó wá díjọ́ Thursday ṣe rí ọmọ tí ọ̀rọ̀ rẹ̀ jáde ọ̀rọ̀ wá sí látọ̀rọ̀ rẹ̀ jáde ẹ̀rí wọn kálukú náà ti ra àwọn fídíòs tí wọ́n fi lọ ṣe interview fún ọmọ náà ń bẹ láyé nínú congregation tí mo wá ṣe ni pé iṣẹ́ ẹ̀rọ ọmọ yẹn kò lọ wo olóòlù wá sádùúgbò rẹ̀ lọ́rẹ̀ méjì kò tí wàá débẹ̀ wọ́n ní ń bọ̀ ọ wá rí àwọn àmọ̀tẹ́kùn àtàwọn èrò tí wọ́n dúró òun ní kámẹ́rà òun náà sí ẹni tá à ń sọnù ó wá jẹ́ ọmọ kan tó náà ní TikTok handle ṣe pé òun kàn fẹ́ wò pé nígbà tó yẹ pé àwọn náà láwọn followers gẹ́gẹ́ bí àwọn tí wọ́n máa ṣe content yẹn ti máa ń ṣe ìnáwó kàn gbé síbẹ̀ ó ń gbé síbẹ̀ báyìí dé ní àwọn kan ti ń comment síbẹ̀ wípé lọ drop video yìí lọ ṣe nǹkan kan ó instantly ó dẹ̀ drop video yẹn kó lórí page àwọn kan iná wọn lọ ìntì àwọn tí wọ́n jẹ́ bí family àwọn olórí gbà tó pé àwọn náà lo media tí wọ́n lo media làwọn náà sẹ́ẹ̀dì kámẹ́rà ipò àwọn kan o nǹkan Islam ni wọ́n fẹ́ bá jà níbi ọ̀rọ̀ wá sílá o Islam ni wọ́n fẹ́ bá jà òkè sí nǹkan kan bẹ́ẹ̀ o ní tí ò yẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó nǹkan ń tan kámẹ́rà sórí media tí kan sọ̀rọ̀ kò yẹ pé tí wọ́n bá sọ pé wọ́n bá Islam jà gbogbo tí bá ti ń pera rẹ̀ mùsùlùmí ìní àwọn ẹlẹ́bọ tí wọ́n jáde yìí ń bá jà kì í sọ̀rọ̀ pé ẹ Tìjàní àwọn bá jà àbí Kọ́dìríyà àbí Sàlàfíyà àbí kìnnìkan Nàkṣàbàndíyà àbí nǹkan kan ṣé mùsùlùmí sáà ni ọ gbogbo ẹni tó bá ti ń pè mùsùlùmí ni wọ́n ṣe kíni ni wọ́n bá jà gbogbo ẹ̀ pátá káwárí mùsùlùmí ní 2026 yìí kó wá máa sọ̀rọ̀ tó lè fẹ́fọ́ ẹlẹ́bọ nírú àsìkò tá a wà yìí irú mùsùlùmí báwọn àbí kó túbá tó rà gbọ́dọ̀ sọ tí ò dá ẹ lọ òkun kálukú náà flashback táwọn ẹlẹ́bọ yìí bá fẹ́ dìfẹ́mù ẹnìkan lórí mídíà bóyá náà àwọn àgbàfà tí wọ́n ti dìfẹ́mù rí bóyá náà àwọn ọ̀dọ́ tí wọ́n ti dìfẹ́mù rí ẹ lè rí kẹ́ dìfẹ́mù alùsùnà àwọn tí aláwọn ń ṣe jálàbí náà wọ́n máa ń dìfẹ́mù àgbàfà kan bẹ̀ nídàkọ̀ rẹ̀ ńlẹ̀ Yorùbá yìí tí wọ́n sọ pé àwọn jọ sáwó ni bí ọdún mélòó kan sẹ́yìn wọ́n sọ jáde ìgbà tí wọ́n tẹ́tẹ̀ dáhùn nìkan tí wọ́n lọ fọlọ́pàá gbé bàbá náà sọ pé òun parọ́ ni kò tún pẹ́ sígbà náà wọ́n tún dákọ̀ ọ̀dọ́ mi inú àwọn oníjàlábí náà ni ọwọ́ wọn ń kọwọ́ lára fi ń ta wọn gbígbà pé bá ti wá ń sọ̀rọ̀ gbígbà pé àtàkì personality àwọn ẹlẹ́bọ ni la abadan lakum dinukum waliyadin ẹ máa ṣe tí yá máa ṣe tiwa ẹ̀yin ò ní nǹkan tá a lè tọwọ́ bọ̀ nínú tẹ́ ẹ gbé kalẹ̀ ẹlẹ́bọ ò ní tá a lè tọwọ́ bọ̀ ẹmú nǹkan kan wá tẹ́lẹ́bọ tó ní tá a lè fi tọwọ́ bọ̀ ẹmú nǹkan kan wá gbogbo tí wọ́n ní tá a lè tọwọ́ bọ̀ náà ní ká sọ ìtàn bó ni Olóòlù ṣe wọ Ìbàdàn bó Ológun ṣe wá láti Tápà láti Benin Republic bó nìkan tá a lè sọ lẹ́yìn eléyìí kò sí nǹkan kan wọn Ìbàdàn ti ń jẹ́ Ìbàdàn kó Olóòlù tó dé tí ó bá ní rí bẹ́ẹ̀ ni ṣèbáwọn kan ni wọ́n lọ ja ogun ṣèbáwọn kan ni wọ́n lọ ja ogun tí wọ́n fi kó wá Ìbàdàn wọ́n sì ti lọ òde ajé ni wọ́n sì darí padà sí òde ajé sì ti ń jẹ́ òde ajé kó tó di pé Olóòlù dé wọn ò sì bọ́ nǹkan kan lóde ajé òun tẹ́lẹ̀ kó Olóòlù tó dé ọ̀ranyàn ti ń jẹ́ ọ̀ranyàn òjé ti ń jẹ́ òjé bẹ̀rẹ̀ ti ń jẹ́ bẹ̀rẹ̀ ọjàba ti ń jẹ́ ọjàba gbáremú ti ń jẹ́ gbáremú kódà ìdí ayẹrẹ ti ń jẹ́ ìdí ayẹrẹ bẹ́ẹ̀rúnkà ti ń jẹ́ bẹ́ẹ̀rúnkà ọ̀rẹ́ méjì tí wọ́n sọ pé lọ lọ́jọ́ Àlàmísì náà ti ń jẹ́ ọ̀rẹ́ méjì tí ó yà ti ń jẹ́ tí ó yà kó tó di pẹ́ gbólórí rẹ o ọwọ́ ìpé ní adífá báwọn adífá ń gbà náà ìpé nǹkan àjòjì kan bẹ́tẹ̀ gbé pamọ́ síbi yìí nínú ìlú tẹ́ ti lọ gbé wá wọ́n wá lọ confam nínú ìlú àwọn aráàlú náà wá sọ fún ìpé nígbà tẹ́ ti fogun gbé wa lọ ìta mọ́ fún nǹkan báyìí ni ìta mọ́ fún nǹkan báyìí ni nínú àwọn ìtàn Olóòlù ó ní ikú tó pa ìyàwó rẹ̀ tóun fi ń retaliate kó wọn fẹ́ fojú kan obìnrin kankan tóbìnrin bá wá wo Olóòlù nǹkan kò ní ṣẹlẹ̀ fa nǹkan kò ní ṣẹlẹ̀ gbogbo èmi nígbà kan nǹkan wọ́n fi ń halẹ̀ mọ́ ilẹ̀ Yorùbá ni nǹkan kò ní ṣẹlẹ̀ tó ra àwọn tí wọ́n wò ó tí nǹkan kò ṣẹlẹ̀ inú àwọn tó wò ní bàbá Jágbe Mọ́kẹ́fẹ̀rí ń bẹ gbogbo àwọn eléégún tí wọ́n máa halẹ̀ níwájú Mádù Lárọ́ bí elékùọ́ wọ́n máa gbàbẹ̀ dáadáa kódà láwọn ọdún kan bẹ sẹ́yìn láwọn ọdún tó ti pẹ́ ní 1960 tá à ń sọ yìí náà ni wọ́n jẹ ìyà wọ́n jẹwé yá níwájú Mádù elékùọ́
àwọn tí wọ́n bá mọ̀gbà náà máa jẹ́rìí sí tàǹsọ̀ yìí eléégún nìbàdàn èmi ọmọ ìlú mi nìbàdàn yìí tí wọ́n bá trespass wọ́n máa jẹ ìyà ni tí wọ́n sì jẹ ìyà tí ò ní sí nǹkan kan kì í ṣe àwọn ìyà kéékèèké o àwọn ìyà téèyàn jẹ téèyàn máa sá eré tó ń ti gbogbo ogun mo ní èmi nínú àwọn tèmi kí ó níwájú wọn rí tó yẹ pé àdá tí eléégún máa gbẹ̀mí lé pé tóun bá fi lè fi kànyàn mọ́kàn jẹ ni wọ́n gbà lọ́wọ́ ẹ̀ nìbàdàn yìí sòkòsí nǹkan kan bẹ́ẹ̀ àwọn ni wọ́n máa ń padà lọ lé lọ sa nǹkan kan jọ lọ kó nǹkan kan pọ̀ lọ da nǹkan kan pọ̀ wọ́n á máa forúkọ ẹni tí wọ́n fẹ́ fi nǹkan ṣe tó bá ti wá wà nù kádàrá pé nǹkan ó ṣerú ẹni hùn ìní nǹkan ó fi ṣe tí ó bá ti sínú kádàrá rẹ̀ nǹkan kò ní ṣe ibi táwọn sọ fún mùsùlùmí kẹ́ ẹja dúró sínú ẹni pé mi tó ń tún sọ bólóòlù bá challenge àwọn mùsùlùmí pé èyí tí wọ́n bá bi eré náà mùsùlùmí kí wọ́n jáde lọ́dún tí ń bọ̀ sẹ́ńpẹ́lẹ̀ ti lọ tó wá gbé ẹ̀kú rẹ̀ tó wá ní ẹnba tó bẹ́ẹ̀ náà mùsùlùmí táyé kóun lọ sọ ọ́ jáde bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé wọ́n gbẹnu wọn sọ mo wà nínú ẹni tí ó jáde ẹ wá jágbé àbáyìí so ọmọ yìí olólùkọ́ ló mú o ìta gbangba la ti ń sọ yìí ọmọ yìí kọ̀sọ̀ ẹ̀jẹ̀ lábẹ́ o ẹ̀jẹ̀ kankan ọ̀yọ́ lára rẹ o wọ́n lọ fọlọ́pàá gbé ńlé ni o olólù kankan ò mú o olólù ọ̀jámọ̀ kankan o wọ́n lọ fọlọ́pàá gbé ńlé náà fi lọ fi sí police station ìgbà tẹ́ gbé dé tọlọ́pàá ó di pé ẹ sọ́n tùbí nùbí ni wọ́n sọ́n tùbí nùbí àwọn olólù ní ẹsẹ̀ handing over ìmọ̀ fún akámọ̀ mú lọlé nígbà wọn mú délé sàn ìpínlẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni wọ́n lójo wọ́n pè ya rẹ̀ wọ́n pọkọ rẹ̀ ìyá ọmọ yìí ó ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ọmọ lòun ò ṣe bẹ́ẹ̀ wọ́n ti halẹ̀ mọ́ wọ́n ṣe bẹ́ẹ̀ kankan ẹ dákun lẹ́yìn pọ̀ jalè wọ́n gbé ẹranko lọ́rùn kọjá lè fa ìgbà tí wọ́n wá dú ẹran ẹ máa wọnú àwọn ẹ̀rù tí wọ́n gbé sáwọn ẹ̀rẹ́ mi o wọ́n wá ní kọ́mọ yẹn ó jókòó wọ́n wá ń dú ẹran yẹn kẹ́jẹ́ ẹ̀rí ó lè bá máa sàn lé lórí ní àwọn ẹ̀jẹ̀ tẹ́ẹ̀rí lọ́rùn rẹ o wọ́n ń dú ẹ̀jẹ̀ ń lé lórí ni o lórúkọ pé àwọn sì rà padà tọmọ yóò sì fojú kàn wọn ọmọ yóò rí wọn ẹ̀rí pé àwọn gẹ́gẹ́ ya olódo wọn ò lè differentiate láàrin pé ọmọ ìrà wọn àbí ọ̀rá wọn wọ́n ní táwọn èèyàn sọ sí ẹ létí ìdílé àwọn náà fi ní káwọn gbé stẹ́fún ọmọ yẹn ò rí wọn rárá kò rí olóòlù rárá tọmọ wá sílám lẹ́yìn ọ̀rẹ́ wọn á pe ọkọ rẹ̀ ìròyìn gbé jáde kí wọ́n gba 400,000 lọ́wọ́ ọkọ rẹ̀ ẹ ti rí ẹ̀yin unity ẹ ti rí àwọn tẹ́ ń bá kílẹ̀ Yorùbá nù tẹ́ ni wọ́n fi wọ́n lẹ̀ kámọ̀ rojọ́ wọn fáyé pé wọn ò jámọ̀ kẹ́kẹ́ nùlù látọjọ́ tí wọ́n ti wá láwọn látọjọ́ tí Ìbàdàn ti gbé gbogbo àwọn nǹkan ìwọlẹ̀ Ìbàdàn tí wọ́n ti gbé wálé ọkọ̀ kan tí ẹlẹ́gùn ti ń gbé ẹlẹ́kùn ti ń gbé ẹ sọ impact wọn kankan nílẹ̀ Yorùbá lójú sọ ń bẹ̀rẹ̀ yìí pé àwọn àfáǹtọ́ ọmọdé bíi tí ọmọ ti ń yà àárẹ̀ sẹ̀mí ayé rẹ̀ tí ó di lọ́ọ̀yà nídìí pé ń kéwú ó lè di ìmáàmù gbogbo ayé arọ́mọ Ìbàdàn tí ń ṣe ìmáàmù ní Emirates ní Dubai wallahi arọ́mọ Ìbàdàn tí ń ṣe ìmáàmù ní Cairo ní Egypt tí sì ń sáyé rẹ̀ lọ ń bẹ̀ tí ń gba sálárì tó yanjú fáwọn ẹbí rẹ̀ ń dunnú fáwọn bímọ rẹ̀ tí ń tọ́jú wọn ó yẹ mú ọmọ tí wọ́n kọ́ ní eégún tí wọ́n kọ́ ní olóòlù tí wọ́n kọ́ ní gbogbo nǹkan ìwà tó wá déyàn láti bẹ̀ ẹ ní pàtì kankan nílẹ̀ Yorùbá ká tó sọ pé lágbàáyé kódà ilé Ìbàdàn gan àwọn agan tá a jọ mọ Ìbàdàn à ń kábàámọ̀ pé kí ló fà tẹ́ kílẹ̀ wá sí láàrin wá ní Ìbàdàn torí pé orí ibùdó gbé wá káwọn mọ́lẹ̀ gbogbo àwọn tí ń pọn yín lórí ẹ̀hún ọ̀daràn làwọn náà wọn ò jámọ̀ kankan nù ayé àwọn náà wọ́n sáré wọ́dọ̀ yín lóru ẹjọ́ máa ń la ebu wọ́n sáré wọ́dọ̀ yín ẹ̀sìn wọn gbẹ́rẹ́ wọ́n sáré wọ́dọ̀ yín ìsáré wọ́dọ̀ yín lẹ fi ń rò pé bóyá nǹkan kan náà jọ ni wá àìṣe nǹkan kan náà o gbogbo àfáà ti bá ń change oògùn pẹ̀lú àwọn ẹlẹ́bọ tẹ́jọ́ ń sin gbẹ́rẹ́ tẹ́jọ́ ń gbé pèsè tẹ́jọ́ ń sin nǹkan kan ẹ̀yin lẹ́jọ́ jó lórí ibú bákan náà ò kìí ṣe àwọ̀ òsì pẹ̀lú yín o ìta gbangba yìí tí ń sọ ìwọ tó bá dá lójú bóyá orí wa àfáà tó bá rí tó sì jó ń sún náà tí wọ́n máa ń sin gbẹ́rẹ́ lọ́dọ̀ rẹ̀ ẹ gbé wa jáde ẹ sì mọ́ bu àwọn oníjàlá bí àárín náà ẹ mọ́ bu wọn láṣìírí ẹ gbé wọn jáde ẹ dákọ wọn èyí tí wọ́n yẹn táìsì ara yìí tó táwọn ibi tó ń kálukú tò sínú wọn ẹ mọ́ fẹ̀sìn bójúmọ́ Islam ò gbé òkùnkùn wá kò sí nǹkan kan tí ń bẹ́nu Islam ìta gbangba la ti ń sọ yìí tí wọ́n sọ yìí pé ó wò ó kúpi kò sínú Islam àwọn àfọ́njálà bíi ni wọ́n gbé orí ibú kan dé tí ó pé tí wọ́n bá sóògùn tán wọ́n sọ yìí pé ní ọmọ tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tó bá ilé gbóògùn dání ó ti bàjẹ́ tí wọ́n bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ bá fẹ́ ka Kùránì ó lè kà kó má gbé dání ni kó má gbé dání gan náà sùn ní àwọn àfáà lágbàáyé tó jókòó lórí ẹ̀ àmọ́ tó há sórí yọ̀ọ̀mọ̀ ká tó bá tó wá jẹ́ pé mọ̀álímọ̀ ni tó láwọn ọmọ tí ń kọ́ ń kéwú bóyá láwọn ọmọ bíbí inú rẹ̀ àbáwọn ọmọ ń lé kéwú bóyá tọkọ rẹ̀ dálé àbóhùn gan yọ̀ọ̀mọ̀ ká látòrí fún wọn wọ́n lè sí fún lọ́ọ̀kan kọ́ mọ̀ ká kò sí nǹkan kan tó jẹ́ nǹkan òkùnkùn kankan tí Islam mú wá kò sí nǹkan náà ẹ wá jẹ́ ń gbọ́rọ̀ bàbá ẹ̀ wá kí n lè kó lórí ọ̀rọ̀ wọn ẹ wá wo bàbá yìí ní wọ́n ti dàgbà tó yìí láìsí pé àwọn nìkan pìrìsẹ́ńtà ti ń bẹ ẹ rí ẹ wo táìmù tí mo bá wọn ṣe screen record yìí ó jẹ́ 427 rọ̀lẹ́ yìí 427 yẹn ń jẹ́ 1 hour ago táwọn ṣẹ̀ṣẹ̀ upload ẹ̀ lónìí sẹ́yìn bóni ní Tuesday ẹ wá tún gbọ́n tí bàbá yìí sọ. ọmọ kan wọ́n pè ń wá sílá ọba wọn sọ bí ọkùnrin wọn ní adájà ni ọlọ́run ó wo lóòlù ó dírẹ́sì bí ọkùnrin ó dé fìlà ó ṣe gbogbo ẹ̀ ó tún wá mú fóònù ó fi rìkọ́ọ̀dù olóòlù àsáàmù olóòlù ṣe rí wọn ní olóòlù ń tọ̀dọ̀ rẹ̀ bọ̀ wípé ọ̀gbọ́rùn bàbá olóòlù ń nàgbà kọ bàbá yìí lásán bàbá yìí àwọn èèyàn ti mọ̀ yín ti pẹ́ wọ́n ní olóòlù ń tọ́ lọ ní wọ́n á ní ọ̀gbọ́rùn wọ́n fi tí wọ́n kún ní o àwọn tí ẹ jẹ́ akọ̀wé olóòlù gangan ọ̀sọ́ bí bàbá yìí ṣe sọ yìí o wọ́n á sọ pé olóòlù rí o wọ́n á sọ pé olóòlù wà ń tọ́ lọ ní wọ́n á ní ọ̀gbọ́rùn ọ̀wá bàbá yìí ti wọ́n ti wo Yorùbá fi mo ti yé wọn sí wọ́n á ní ọ̀gbọ́rùn wọ́n lólóòlù kan nàgbàkọ sí ni olóòlù ò nàgbàkọ kankan. wọ́n gba fóònù ọwọ́ rẹ̀
tó rìkọ́ọ̀dù wọn ní ọmọ lọ ńgbà ó délé ọmọ èké bù òkò ó bojú ẹ̀yìn ọjọ́ wọn bá bú olúwere kí pa wọn o ó délé ìkòkò gbómi gbẹ̀yìn mọ́ òun lọ́jà lọ́ba ní ẹgbà òun báyìí kàṣá báyìí ṣàwòdì àwọn aráàlú rẹ̀ sì mọ̀ pé kò lè kíje ní ẹ bá gbé ojúlé olóòlù ẹ dákun ẹ mọ́jú òkú ẹgbà wọn ọmọ èké ló ṣe é wọ́n sáta lójì pé kọ́ lọ rẹran kọ́ lọ ra gbogbo nǹkan wa wọ́n kó kara wọn pé bọ́ lọ́rùn ẹ̀sìn tó fẹ́ fọlọ́ọ̀lù ṣe òun lọ́sẹ̀ sí ń ta gbangba wọ́n fá orí rẹ̀ wọ́n já òhò ìwádìí ń lọ lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ̀ o gbogbo tí a bá bèlè wọ̀ láyé kéèyàn mọ̀ máa dùbò ẹ̀ ọmọ kan wọ́n pè ń wá sílá. ẹ̀rí bàbá yìí lásán kò sí gbà tí máa gbóhùn bàbá èmi ẹ̀rín máa pa mí èmi wulẹ̀ gbọ́ rédíò ẹ̀rín wọn máa pa mí tiwọn ni wọn lọ́gbọ̀ ọ̀run ọgbọ̀ onírùn àwọn ilé tí wọ́n ti wo Yorùbá fíìmù ọlọ́mọdún táwọn ti wo Yorùbá fíìmù ọgbọ̀ ọ̀run kìnnì wọ́n gba fóònù lọ́wọ́ rẹ̀ wọ́n wá já o kágbé sílẹ̀ àká ìgbà ká sọ pé nǹkan yìí bá ṣẹlẹ̀ ní 2026 tàwọn 21st century kí wọ́n sọ yí pé ní ọmọ kan wọ́n wá já o nítorí pé ń kọjá lọ rẹ̀ ó wá ń wo ẹnìkan tí ń ṣèrànú kí ayé torí pé onírànú ayérayé lẹ tí wọ́n sì ń gbé olólùdó ni àmọ́ torí pé àwọn onítàkù personality ẹni tí ń tẹ́ bá ń pè lẹ́sìn ilẹ̀ ń pè lẹ́sìn problem ti yín nìyẹn àmọ́ ẹ má fi disturb peace ìlú náà lọ sọ pé náà ní freedom of movement freedom of religion freedom of speech freedom of everything kí wọ́n á mẹ́lẹ̀ rìn lásìkò tó wù mí ìyàwó mi ò lè jẹ́ lásìkò tó wù ẹ wá sọ pé ní olóòlù o kódà kó ṣe ọmọ bíbí inú rẹ̀ ní lọ́ba fojú kàn án ó ti kú nánu sáyé náà lélẹ́yìí ẹ̀yin ìjọba ẹ bá ní dá sí kínní yìí torí jẹ́ tó bá lọ jẹ́ pé àwọn ìyàwó tí náà yóò lọ wò ó ìpátá akọ ọmọ awo sẹ́yìn pẹ́ẹ́ ní fẹ́ pọ ọmọ ẹgbẹ̀rí bẹ́ẹ̀ ọgbọ̀nrún àbá ìlàsán wọ́n fọ́ nílé wípé ẹ ò mẹ́sẹ̀ wọ́n tún pọ́nrọ́ mọ́ wọ́n á ní ọmọ yìí wọ́n ti wà pé òní kìje ọmọ òní òní kìje ọlọ́mọ bíọ́ mo fà níkù rẹ bíọ́ tó bá ti wà nù kádàrá pé wásílà yìí gan aburú kan ó tún ṣe tó bá wà nù kádàrá wásílà yìí pé ní ẹ̀mí rẹ̀ ò ní gùn á dákun fi pọ́n ìsìláàmù lé bá ní fi kún ẹ̀mí rẹ̀ dákun jẹ́ ẹ̀mí rẹ̀ ogun nítorí pé tó wà nù kádàrá ọmọ ìtẹ́mi rẹ̀ bá padà gùn ó ní sọ́tán ọ̀rọ̀ yìí ò tí ì jáde ọmọ kan tí wọ́n máa ń pè lọ́ta ọlọ́run òun ti bẹ́ jáde ipe ọmọ náà ó ti jáṣẹ́ o ó ti lọ nígbà rò yóò dé ṣebí pìrìsẹ́ńtà ni bàbá kọ́lọ́ lóòtù yìí pìrìsẹ́ńtà náà làwọn tí wọ́n wà lórí Lágelú FM àwọn lọ verify ọ̀rọ̀ kan tó jáde wá sórí rédíò wá sọ kí ló dé tí bàbá yìí dàgbà tó báyìí kí wọn ò lè lọ verify ọ̀rọ̀ kan tó di pé wọ́n sọ àwọn táwọn èèyàn sì rò pé bóyá àwọn àtàwọn sóróyè tí wọ́n jọ jẹ́ mùsùlùmí nù o tọ́lá àwọn nípa tí máa ṣe kí ni o nípa tí máa jọ pa wọ́n papọ̀ àwọn bàbá sóróyè of Ọ̀yọ́ state àbí Ọ̀yọ́ land sí ni so kọ́rọ̀ bàbá máa pọ̀ àwọn bàbá àgbàlá yìí jọ wọ́n rìnṣẹ́ lọ Mẹ́kà nígbà wọ́n dé Mẹ́kà wọ́n bá ń tó wọn lórí wọ́n bá ń tó dùn mọ́ wọn èyí ò ní wọ́n gbé wá sílẹ̀ Yorùbá ẹ wá wo fídíò àfáà kan tí ò jẹ́ bẹ́ kí n tákù ibi táfà yẹn ti sọ̀rọ̀ ni pé èmi àtàwọn kan jíjọ sọ̀rọ̀ tí wọ́n ti fún mi ládùúráìsì pé ẹni bá sọ̀rọ̀ láti irú àwọn ìlú báyìí ni ká máa fèsì inú wọn mọ́ nígbà tí nǹkan gbóná lọ́wọ́ ẹ wá gbọ́n táfà ìsọ̀ntì tí nǹkan gbóná lásìkò tí nǹkan gbóná lọ́wọ́ tó yẹ kó yẹ kí gbogbo mùsùlùmí ká pọwọ́pọ̀ kájọ pawọ́pọ̀ ẹ wá gbọ́n tí Ojúgo yìí sọ. wàláì gbogbo olóòlù tí wọ́n ṣe lọ yìí wàláì gbogbo ẹ̀yin sàlàfíà ilẹ̀ Yorùbá ọmọ àlè gbogbo yín wàláì làásì ẹ̀ ṣe ọmọ kọ ọmọ àlè pọ́nbélé kiri gbogbo yín eégún olóòlù tí wọ́n ṣe lọ yìí kí ló dé tẹ̀ jáde kẹ káwọn ẹlẹ́hàá yín jáde kẹ ṣáájú báyìí káwọn ẹlẹ́hàá yín tẹ̀lé kẹ lọ lé pàdé eégún olóòlù wàlọ́ọ̀hì tàlọ́ọ̀hì fúnmọ́bẹ̀ láyé rẹ̀ sí láyé láwà ẹ̀yin lè délẹ̀ wá ba ìsìlámù ilẹ̀ Yorùbá dé. ṣe ti gbọ́ táàfà ìsọ ìfẹ́ tún ọ̀rọ̀ rẹ̀ play ó ní kí ló táwọn sàlàfí òkú gba àwọn ìyàwó wọn jáde lásìkò tí nǹkan gbóná lọ́wọ́ láàfà ìsọ̀rọ̀ ẹ̀ àwọn ẹlẹ́bọ wa wọ́n pín sórí péjì wọn ń gbé káàkiri tọ́wọ́ pé ní tẹ́ẹ̀fẹ́ náà wọ́n ti ń ṣe fún yín ọwọ́ akú bẹ́ẹ̀ ti gúnlẹ̀ rí lórí tẹ́ǹsì kò sí àfáà súnà kẹ́kẹ́ tó jáde tó ní kélégún mọ́ jáde kò sí àfáà súnà kẹ́kẹ́ tó jáde tó ní kólóòlù ọmọ jáde ń táwọn àfáà súnà ń sọ ni pé ẹ má fi jíjáde yín disturb ẹ àláfíà ìlú àtàláfíà ọmọnìyàn tẹ́ ń preach humanity lé lórí ǹjẹ́ sọnù tẹ́ bá fẹ́ gbégún ẹ lọ sí stadium ẹ lọ entertain àwọn èèyàn entertainment bẹ́ẹ̀ kí àṣà alẹ́ Yorùbá jẹ́ tí ò sẹ́ni tí ò ní participate ńbẹ̀ kódà èèyàn lè contribute nínú tó bá jẹ́ bí àṣà ṣèbí ní ìbágbá lèmi náà wọ̀ lálẹ́ ṣèbí fìlà mọ̀gẹ̀ ṣèbí náà àṣàrí àwùmí mọ̀ wẹ́ síkí àwùmí mọ̀ wẹ́ betí ajá àwùmí mọ̀ wọ́ kẹ̀mbẹ̀ ṣèbí kẹ̀mbẹ̀ làwọn bàbá tàná ní ń wọ̀ gbogbo àwọn tí wọ́n já padà sídìí àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá yìí nìsí ṣẹ̀fọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ní ti ń dirun ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti lutí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn ní ń wọ mínísíkẹ̀tì náà ń wọ short knicker sọ́wọ́n náà àṣà Yorùbá bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń sí àyàlẹ̀ sẹ́yìn ilẹ̀ sọ́wọ́n náà àṣà Yorùbá ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tí ń sọ ẹ̀wọ̀n ọ̀rọ̀ ọmọ tó sójú ọ̀nà bí Yorùbá ṣe tọ́ ọmọ èèbó wọn sọ pẹ̀rẹ̀ bí ọ̀pẹ̀rẹ̀ èyí Yorùbá wọn gbọ́ tọ́mọ ti ráyè sálọ Amẹ́ríkà báyìí dé wọ́n ti kàkún páyé àwọn ayé ti dá tán ayé yẹn wà dá alẹ́ ní kẹ̀kẹ́ fi ń túnlẹ̀ Yorùbá ṣe tẹ́ ń sáko ń lù ìmí ìtàlẹ̀ ìmí ìtọ́nà ìmí ìbálẹ́jọ́ tó lọ ìmí ìpájọ alájọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ arákùnrin wọn challenge àwọn sàlàfíà pé àwọn ni wọ́n dé tí wọ́n bà nǹkan jẹ́ mọ́ wá fẹ́ rán létí pé àwọn bàbá àtàná tí wọ́n dé láti Mẹ́kà wọ́n ṣe wàhálà ẹ̀sìn gbágbára wọn ṣe mọ ìgbà tẹ́yìn ọmọ wọn yìí dé tẹ́ ń gbé àwọn oríṣiríṣi nǹkan kọ̀ọ̀kan àwọn bàbá àtàná tí wọ́n ṣe súfí
súfì làwọn ń ṣe wọn ò ṣe tọ̀ríkọ̀ ọ̀pọ̀lọpọ̀ bàbá tani ọlọ́mọba ni yáfi wọn súfì ni wọ́n ń ṣe wọn ò ṣe tọ̀ríkọ̀ ojú ọ̀nà ìtàn pé ní wọ́n pe kíníkan ní àlìmọ̀sọ́ àrọ̀ pẹ̀lú sọ́ọ̀tì ọ̀rọ̀ ń bọ̀ mẹ́jọ mi ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yìí wọ́n lọ nílọ pé a fẹ́ lọ tajà nílùú kan káràkátà buying and selling business ni wọ́n ń ṣe tí wọ́n fi ń pàdé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lójú ọ̀nà ibẹ̀ náà ti introduce Islam náà sọ́pọ̀lọpọ̀ wọn tí wọ́n fi rí kí oríire rèé ọ̀nà mọ̀ rèé ìdùnnú rèé ìgbàlà rèé tí wọ́n fi tẹ̀lé ojú ọ̀nà Ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn tí wọ́n kọ́kọ́ pàdé ni wọ́n introduce Sufi sí wọn Sufi ni wọ́n introduce sí wọn kéde tọ̀ríkọ̀ ìgbà tí àwọn kọ̀ọ̀kan náà bàbá tó bírú àwọn eléyìí dé tọ̀ríkọ̀ làwọn ranjúmọ́ lẹ́ẹ̀fì rí pé nù wọn nílùú wọn náà ni lẹ́ẹ̀tì rí àwọn tọ̀ríkọ̀ nù wọn tí wọ́n bá polówó wọ́n yẹ polówó Mẹ́kà wọ́n máa polówó Senegal wọ́n ò ní káwọn èèyàn wá dígbàdàgbọ̀n wọ́n lọ Senegal ṣé Senegal ni wọ́n ní ká lọ Ànábì sì já mọ̀ yí pé ní a gbọ́dọ̀ dígbàdàgbọ̀n lórúkọ ọpá abẹ́ lọ ṣèjọsìn lọ lùkàn àfààyè mẹ́ta Ànábì ní masjidul haram wa masjidi hada wal masjidil aqsa àyè mẹ́ta tá a lè dígbàdàgbọ̀n lọ lórúkọ ọpá abẹ́ lọ ṣẹ̀sìn àyè mẹ́ta wọn ni àwọn èèyàn lọ Senegal by road wọ́n lọ by plane kódà bóyá làwọn èèyàn ti máa rinṣẹ́ lọ pẹ̀lú ìdààmú gidi ní tí ò ní ládàá kankan tí wọ́n lọ gbàmbẹ́ tó bá ṣe yí pé ní a fẹ́ ṣe lábẹ́ kul siru fil ardi wà nábì sọ fún wa pé ká máa rìn jáde lórí ilẹ̀ kápẹ́ ńlá fẹ́ fi lọ pé èmi náà fẹ́ lọ wo kí ní ṣẹlẹ̀ ń Senegal tí èdè pé mo fẹ́ lọ wo kábàrí Sheikh Ibrahim àbí mo fẹ́ lọ mọ nǹkan kan nípa wọn yí pé mo fẹ́ lọ mọ tẹ̀lé ojú ọ̀nà wọn mo kàn fẹ́ jáde mo wá débẹ̀ mo ní wọ́n ní ṣe òkan lójọba ń bì mo sálámù sí wọn tí n bá sì débẹ̀ assalamu alayka ahla diyar assalamu alayka ahla diyar ní sálámù sí wọn kéde pé máa tẹ́wọ́ sí wọn ń bẹ̀ yí pé mo gbé sọ̀rọ̀ mi wá bá yín gẹ́gẹ́ bí àwọn ọmọ yìí ní àti ń ṣe àwọn kan náà tó jáde bóyá wọn lọ Baghdad lọ́dún tó lọ ni àwọn ilé sọ̀láti nínú àwọn ìlú bí tọ́mọ yìí ti jáde tí wọn ò ní pé sákèsì tí sọ pé àwọn sàràfíà ni wọ́n bá nǹkan jẹ́ àwọn ni wọ́n ní ká máa fògùn fáwọn ọmọ olówó ẹnì kankan ọmọ yìí gangan tí ń sọ̀rọ̀ yìí ojúgò tí ń sọ̀rọ̀ yìí kò ṣe fídíò kankan ìgéèsì àfáà tó sọ bẹ́ẹ̀ látọdún yìí o wọ́n wà ń bẹ̀dọ̀ ní ṣé gbogbo àwọn ọmọ tẹ́ẹ̀ ti fògùn fẹ́ àwọn bàbá olówó tẹ́ẹ̀ ti fògùn fáwọn ọmọ wọn níjọ́ tí ojú wọn bá là ṣé wọ́n ṣépè fún yín ni àbí wọ́n ṣàdúrà fún yín àwọn ọmọ tẹ́ẹ̀ fògùn fẹ́ náà ṣé wọ́n ṣàdúrà fún yín sẹ́yìn òdórí wọn kọgbó ṣé ti bá yà wọn ọmọlọ́mọ jẹ́ ẹ̀ jí wọn ráyè fáyé wọn ṣe tó wù wọn ẹ fògùn fẹ́ wọn ẹni káwọn ọmọ ilé kéw ká lọ mọ fògùn fáwọn ọmọ olówó ká máa fi hàn sáyé wọn ṣé n tánàbí kọ́ wa àwọn yìí náà ni wọ́n padà travel lọ Baghdad wọ́n làwọn lọ gbé aṣọ kan wá láti ibẹ̀ wọ́n ní aṣọ tí wọ́n fi ṣe Ibrahim àbáṣọ tí wọ́n dàbò sàárè wọn gbàgbé máa sọ nígbà wọ́n gbé wọ ìlú wọn nílọrin nígbà wọ́n gbé débẹ̀ wọ́n ní káwọn mùsùlùmí ọmọ wá síbi aṣọ káwọn àwọn ó sí o táwọn bá ti sí ẹ máa fọwọ́ ra kẹ́ ẹ máa fi rárá ẹ máa tẹ́ bá ti fẹ́ ẹni kankan wọ́n sọ aṣọ di àwọn náà sọ aṣọ du òòṣà mọ́ra wọn lọ́wọ́ tí sàlàfíà ló ṣe léhùn ojúgò tẹ́ máa ti ẹ gbogbo ẹran tó bá níwò bírú tí wọ́n sọ ẹ̀yin tó ìpọ́rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn ká tẹ́ máa sọ̀rọ̀ ẹ̀sìn kẹ́ máa sọ̀rọ̀ dálíà kẹ́ máa sọ̀rọ̀ lòdì wọ́n sọ bí ọ̀rọ̀ ẹ̀sìn kẹ́ máa sọ̀rọ̀ màkọ́mà kẹ́ máa sọ̀rọ̀ gbogbo àwọn nǹkan tẹ́ màmá gbẹ̀mí lé pé ẹlẹ́ tútíà tọ́ máa ń sọ̀rọ̀ ẹ̀sìn man yuridillahu bihi khayran yufaqihu fid din ọlọ́run ní tẹ́mi ọlọ́run bá rú dáadáa ròyìn yashrah sadrahu lil islam ń sì gbẹ̀yà rẹ̀ ẹlẹ́ fún táǹpẹ́ ní islam ń tẹ́sí pé ní islam ní ìjuwọ́jú sẹ́ ẹlẹ́ fún tọ́lọ́n bá fẹ́ sẹ́nu tọ́lọ́n fẹ́ ní kẹ́ lọ gbé aṣọ kan tẹ́ lọ sí photocopy ẹ̀ tẹ́ ní fi sin séwù kan séwù tẹ́ ẹ̀ mọ̀ kò tó àwọn àjọ ọlọ́run ẹ lọ gbá sọ rẹ̀ wá ẹ wá fi ń tan gbogbo àwọn mùrídá àwọn àgìnámù tí ń bẹ lẹ́yìn ẹni ká máa fọwọ́ kàn ká máa fi rárá ẹ sọ sọdọ̀ sàtẹ́ mọ̀ sí lọ́dọọdún sẹ́yìn náà ti gbé lólu ọlọ́rin báwọn díẹ̀ làwọn ọmọ yóò tẹ̀wọ́ gba aṣọ wọ́n lè sọ di ẹ̀kú wọ́n lè sọ di tẹ́ẹ̀mọ̀ gbéjà ilẹ̀ kan lọ́dún wọ́n ní ẹ máa dáwó sínú ẹ̀ sẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀ bá dé nù sàárè tẹ́ gbé àwọn àfáà yín sí ilé náà ṣèbí táwọn èèyàn bá dé bẹ́ẹ̀ ni wọ́n jowó síbẹ̀ wọ́n bẹ́ẹ̀ bàdàn bí náà wọ́n bẹ́ẹ̀ bàdàn bí lélẹ́kọ̀ọ́ bí náà tán bá débi sàárè tán bá ṣàdúrà tán bẹ̀ wọ́n jowó bẹ́ẹ̀ ẹ̀dákun sókun náà ni ọ̀nà wo ìbáwọn kẹ́ni wá sílẹ̀kùn ìwọ lẹ́nu máa sọ pé àwọn sàlàfíà ń balẹ̀ Yorùbá jẹ́ lẹ́nu tiẹ̀ láwọn sàlàfíà tó pé ń gbà wọ́n délẹ̀ Yorùbá wọ́n tú ọ̀pọ̀lọpọ̀ òde lọ́lọ́run lo sábà lọ́wọ́ wọn sábà bí kó gba tútú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé ti dorí wọn kọ gbó táyé wọn ti bàjẹ́ àwọn sàlàfíà ara wọn mú wọn dá wọn padà àmẹ́yìn pé tán ọba adẹ́dà alikamalu lillahi wahdahu ọba adẹ́dà nìkan ló pé àwọn sàlàfíà náà níbi kọ̀ọ̀kan tí wọ́n kù sí àníbi kọ̀ọ̀kan tá a kù sí sáà ń bẹ lọ́n kọjọ́ ọkọ̀ tún wá sí ń bẹ̀ kọ́dọ̀ kọjọ́ ọkọ̀ sànù wa alúmọ̀ Nabi sallallahu alaihi wasallam àwọn bàtà náà kò sólórí ire kankan tí ó dákọ wọn tí ó ṣe pèlé wọn àfàwọn tẹ̀kìríyà o nígbà táwọn bàbá àtàná yẹn dé láti Mẹ́kà wọn ò júwe òkùnkùn kan fún wa o wọn ò júwe òkùnkùn kan fún apá àwọn pàdé rẹ̀ Mẹ́kà gbogbo tí wọ́n bá pàdé ń bẹ̀ ìtagbára wọn káwọn practicalize ńgbà wọn délé ìbínà ló bí káwọn ilé àwọn lu aṣọ gbàgẹ̀rẹ̀ ká tó máa tú àyà àzáàbù débẹ̀ ni wọ́n ti kọ́kọ́ practicalize wọ́n sì wá ń tú èèyàn mélòó ní túkúrá nìkan nu wọn ẹjọ́ tún play video yìí fún yín káfà yóò lè bá àmọ́ yìí pé ta bá ń sọ̀rọ̀ Islam kìí ṣe pé a fi ń sọ pé ní Islam ó yàtọ̀ sí ìlú kan rárá Islam ti so wá papọ̀ lábẹ́ innamal mu'minuna ikhwa àná ọmọ kan yànnà tí ọmọ kan tó jáde ó dà pé ó ní Jamiu ni wọ́n sorúkọ òun ó wá ń ṣépè fún àfà àtọ́ sorúkọ rẹ̀ ó ṣépè fún ọmọ àfà ó ṣépè fún gbogbo àwọn aráàlú àfà ẹ̀bẹ̀ kọ́ ni ọmọ náà wá sí fídíò kan lánàá ó wá gbé fọ́tò Supreme Court kan wá tó yẹ pé Ìlọrin ni ó wá ní ẹwà wo kọ́ọ̀tù yóò kọ́ọ̀tù àwọn òkè kúrá o wọ́n wá gbé sí gidi kan síwájú ibẹ̀ tó ní ọwọ́ méjì ó fẹnu bà Ìlọrin jẹ́ mo bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ lábẹ́nú mo sẹ́ndẹ̀ sáwọn àfáwà kọ̀ọ̀kan ìkà sóyẹ kíkì ní yóò gbọdọ̀ rí bẹ́ẹ̀ wá ẹ̀dọ́kọ̀ ẹ̀ máa ń confirm kìíní yìí kí lè mọ bí màá ṣe defend kìíní yìí ọ̀rọ̀ lọ lábẹ́nú ọ̀pọ̀ ní onígò yìí kọ̀ọ̀mọ́ ọ̀nà táwọn gbà defend ẹ̀sìn lára ìlú kọ̀ọ̀kan lára àyè kọ̀ọ̀kan kọ̀ mọ́ òun kan táwọn bá kà ti ta kámẹ́rà báyìí wọ́n jam tọ́ọ̀kì lọ ni
wọ́n sì script ìtàn bá kọ fún wọn náà ni ìtí ń retí 1 million nù wọn ìtí ń retí mẹ́kà nù wọn iṣẹ́ táwọn ṣe ń tiánu lẹ́ẹ̀fì ni pé ọ̀sà ní mú wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan nígbà tí wọn ò ṣiṣẹ́ fọlọ́run tẹ̀ pé wọ́n ṣiṣẹ́ fún ẹ̀dá ọlọ́run tọ́lọ́run dání ẹ wá wo ọmọ wáyé padà wá jáde lónìí ẹ wá wo ọmọ tí mo ń sọ ni kíní tí mo ló gbé wá òní lókè ẹ dákun sókè ẹ òní ó ṣe lánàá ó sì jáde lónìí padà ẹ jẹ́ ń gbé sókè ká lè rí dáadáa ẹ ti rí ẹ wo kíní tí mo zoom lókè yìí ó gbé wá lánàá yìí pé Supreme Court of Allah òkè kúrá ẹ wo nǹkan bọ́mọ ẹ ṣe gbé wá lánàá ó ní Supreme Court of Allah òkè kúrá Ìlọrin ẹ ti rí kíní tí ayé àbíṣẹ́ pé kíní ilé àwọn ọmọ ẹlẹ́gbọ́ kọ́kọ́ fi ń tọ́kọ̀ àwọn mùsùlùmí pé nínú Káàbà wọ́n ya sìgìdì aláàbẹ̀ ọwọ́ lọ́wọ́ méjì ó ṣe nǹkan ọlọ́run kádàrá káwọ́ ti dé Mẹ́kà rí ọlọ́run kádàrá ká tún wá ní àwọn tí ṣiṣẹ́ lọ́wọ́ Mẹ́kà lónìí tó ń jẹ́ àwọn student tó mọ̀ dídì sọ pé tí wọ́n bá ti wọnú Káàbà ẹ̀ bá mi yà á wọ́n yà á sí mi wọ́n ṣe fídíò rẹ̀ tí n bá rí tòsí ń bí gan màá tún display rẹ̀ kó sì ń kẹ́kẹ́ nù bí yìí ẹ wá wò lónìí arákùnrin wá jáde ó yẹ sẹ wá ń jẹ́wọ́ yí pé AI ni o a jẹ́ pé AI ní gbogbo àwọn ọmọ ẹlẹ́bọ yìí ń gbé káàkiri tipẹ́tipẹ́ AI ẹ máa wò ẹ wá máa wò nǹkan. ẹ wo picture tẹ ń wò lókè yìí mi mọ̀ pé AI ni wàláì mi mọ̀ pé AI ni èmi náà rí tẹ́nìkan post ẹ̀ mo ṣe fídíò lórí ẹ̀ mi mọ̀ pé AI ni wàláì mi mọ̀ pé AI ni èmi gánṣẹ́ lọ ṣáàṣẹ bí ṣe alẹ́ àná tí mo rí àwọn kọ́mẹ́ntì kan pé AI ni so èmi náà ṣe ṣáàṣẹ mo sọ pé AI ni picture yẹn mi mọ̀ pé AI ni ẹ dákun ẹ wò mi lọ́wọ́ sí nǹkan mọ́ báyìí ẹ wò ọwọ́ mi lọ́wọ́ sí nǹkan mọ́ ẹ dákun ẹ wo picture tẹ. ẹ ti rí 23 hours ago lọ ẹsẹ̀ ṣe so àwọn eléyìí ó jókòó síbẹ̀ wọ́n ní àwọn sàlàfíà náà bá kíní kẹjẹ́ wọn ò mọ àwọn iṣẹ́ tí Ọlọ́run gbọ́ wá àwọn alùsùn náà ṣe lábẹ́nú kì í ṣe gbogbo nǹkan lẹ́mọ̀rí táwọn ń sọ níta gbangba ìtọ́ àmọ̀ sí sọ lásọ ìtọ́ àbárò pé eléyìí a lè jagun eléyìí lábẹ́nú á jagun ẹ̀ lábẹ́nú táwọn èèyàn ń takù Islam àwọn ojú ìbò yìí fídíò lẹ́rí tí wọ́n ṣe tí wọ́n fi defend Islam níwájú àwọn tí wọ́n ń takù Islam àbí ká máa pariwo káàkiri lójoojúmọ́ àwọn sàlàfíà wọn dé ní wọ́n balẹ̀ Yorùbá jẹ́ ẹ̀ ní wọ́n wá bàjẹ́ ẹ̀mú yín jẹ́lẹ̀ sọ ẹ̀ ní lọ́gbọ́n balẹ̀ Yorùbá jẹ́ wọ́n wá gba àwọn ọmọ ọlọ́mọ tẹ́ ń kó wájú tẹ́ ń kọrin wọ́n wá gbà wọ́n kò lọ́wọ́ yín àwọn ọmọ tẹ́ ń kó lọ́nu mọ́sáàsì tẹ́jọ́ ń lùlù wọ́n gbà wọ́n kò wájú yín tó ti bẹ́ẹ̀ sẹ́ń ti rí wọn gbà tán lè bẹ́ẹ̀ tí ẹ̀ tún mú díẹ̀ díẹ̀ ẹ̀ tún fi ẹ̀gbẹ́ kọ̀ọ̀kan ẹ̀mú òpè tílé náà ẹ̀ tún jẹ́ mọ́ ẹ̀ ń lọ jẹ abẹ́ ẹ̀ lọ jẹ abẹ́ lọ́wọ́ ẹ̀dá wa kọjọ́ kò sì wá jẹjẹ ẹ wá jáfe lè parí ẹja máa lọ sí Lágelú FM bàbá kọ́lé olóòtú mẹ́tọ́ọ̀dù tí Lágelú FM lò yìí ní kẹ́ ẹ máa lò tẹ́ bá ti fẹ́ gúnlẹ̀ re tẹ́ ẹ fẹ́ ṣàṣìdànù ṣẹ́ ẹni tí tó bá ti ní ṣe pẹ̀lú Islam tẹ́ ẹ bá ti ní dá sí ẹgbẹ́nu kó ń bẹ má dá sí má ẹ má dá sí mẹ́ẹ̀kan bá wa lójú jẹ́ ni ẹ̀yin lẹ́jọ́ wọn fọ̀rọ̀ ránṣẹ́ sáwọn ará Ìbàdàn wípé Ìbàdàn táwọn ta ló tó bẹ́ẹ̀ ìlú Ojúgò wọn bí ire wọn pé àwọn ẹlọ́kọ́ àwọn ìyàwó yín pàdé wọn lẹ́nu Ojúgò ìwọ náà wáyé tó bá mọ fámílì àwọn olóòlù sọ fún wọn pé tó bá dọdún tí ń bọ̀ kán ti sọ̀kalẹ̀ láti sìn fáwọn tró challenge sí gbogbo àwọn àfáà sàlàfíà nílẹ̀ Ìbàdàn kán sọ bẹ́ẹ̀ pé tó bá tó bẹ́ẹ̀ kó wá pàdé olóòlù kán tró challenge ni Islam èé lọ bẹ̀rẹ̀ ìjà wọn máa kó jà wá bá mùsùlùmí ni kán tró challenge mọ wà nú ẹni tí ó gba front ìjà náà ní 2027 ọlọ́njẹ́ mi wọ́n mọ̀ sẹ́kù dáadáa bàbá kákan fún yín láti fẹ́ẹ́ sí bí ọmọ sí bàbá ẹ wá wo mẹ́tọ̀dù tí àwọn Lágelú lò tó rà àti lo 1 hour báyìí so time wa ti ẹ jẹ́ wọ́n kọ́ gbé bàbá ilé wa bàbá yìí ni wọ́n jẹ́ akọ̀wé olóòlù àwọn náà kọjá ránkì ọ̀tọ̀ Ọlọ́run pé ọ̀tọ̀ Ọlọ́run wá gbádùn ni wá sí lóòkú o. so mọ̀kànlá mú wọn tánṣó ẹ wo Ajágbe mọ́kèfèrí ẹ ti rí tọdún ìrè Ajágbe mọ́kèfèrí storms Ìkòròdú for Islam ẹ jẹ́ kẹ́ play fídíò kékeré nípa Ajágbe ọjọ́ ti lọ nínú àwọn ọmọ kí ó Ajágbe òun rèé. ìgbà tí bàbá gbọ́ ìtàn ànábì Núà ànábì Ibrahim àti gbogbo àwọn tá a rí lórí nínú tírà 1926 náà ni bàbá bẹ̀rẹ̀ káyókáyó yìí àwọn máa ń ṣe káàkiri tó bá ti di alẹ́ ọjọ́ Àṣúrà lẹ́yìn tí a bá ti túnu káàkiri Magrib káàkiri Ìṣáì àwọn àlọ́ sí mọ́ṣáláṣí túmọ̀já mọ́ṣáláṣí. ẹ má jẹ́ ń play ilé púpọ̀ wọn kálukú náà lè lọ wò àwọn ọmọ kí bàbá Ajágbe mọ́kèfèrí ìní wọn máa ń ṣe káyókáyó tí Ajágbe mọ́kèfèrí ti máa ṣe láti 1926 ìwọ tó ní kó Ajágbe olórí papò ní nǹkan àwọn ọmọ kéwọn náà tún ṣe èèyàn lẹ́yìn wọn o tí a fi ń ṣèdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn ọyọ ẹja máa bọ̀ Lágelú FM nínú Ìbàdàn Lágelú honda ọ̀rẹ́. ṣé lóòótọ́ ọmọ ìró lóòlù náà èmi ò tiẹ̀ mọ̀ mo bá ṣe máa ẹ̀tẹ̀ iwájú. pé wọ́n bá wọn ṣe gbọ́ pé wọ́n kò sí báyà àwọn ẹ̀rí ìmú àwọn ti ṣe pé. nǹkan tá a rí lórí ayé. ń wá sẹ́yìn díẹ̀ ẹ̀ ń tẹ́ ń wò ló jára. màmá
mo gbọ́ wípé wá sí pé ọ̀pọ̀lọpọ̀ ètùtù ni wọ́n ti ṣe àrẹ ètùtù ní orí rẹ̀ tán fún wọn ṣẹ̀ṣẹ̀ wọn kúrò wá ẹ̀yìn bọ̀ wọ́n ní bóun ni wọn náà ṣe rìn bẹ́ẹ̀ wọ́n lọ ya olóòlù ọ̀fìn sórí fọ́nrán. dájú mi ọlọ́mọ jẹ́ kára kó bá ní ilé olóòlù àmọ́ ẹ wo ẹ ṣàgbà dúpẹ́. jẹ́ àṣàlàyé bó lè ṣẹlẹ̀ gangan jẹ́ àṣàlàyé moment of. ẹ jọ ṣé fọ́ọ̀sì yẹn èmi ni mo ń fàṣẹ síwájú ká lè débi kẹ́lẹ́ bá mọ̀ pé orí ètò wọn gangan ni mo ti lọ kọ́pì ẹ̀ jáde ni ló jẹ́ kí n gbé wá ń bẹ́ẹ̀rì fáwọn táwọn èèyàn gbé káàkiri fọ́tò ọmọ yẹn ń wá lábẹ́ rẹ̀ màá dì lọ gbé ibi tí wọ́n ti pè gangan wá ń bì tí fọ́ọ̀sì yẹn bá ń jáde ẹjọ́ jẹ́ kí n mọ̀ àwọn tó bá wà ń bẹ kan jẹ́ kí n mọ̀. yàrá sílá wà yìí láti clear àgùn tó wà nílẹ̀ torí gbogbo àwọn ayé ló ń gbọ́ ẹ. èmi ò ya olóòlù. bó ló ṣe ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yìí ni ọjọ́ wo ni náà. ọjọ́ tọ́ọ̀sì ni olóòlù kọjá ní àràǹdì àtọ́lùsọ̀rẹ̀ méjì ọjọ́ ìdẹ̀ ní ilé ìgbẹ́ ni mo wà ní nǹkan mọ́ nǹkan tó ní kémi ìdí kí n máa lọ sí ṣọ́ọ̀bù wọ́n máa ṣe bí mo ṣe ní ṣọ́ọ̀bù ní ìṣílẹ̀kùn gan mo kàn lọ dúkọ́dọ̀ woman kan ní inú ilé wa ní òkè tó ìbẹ̀rẹ̀ láti kó kúrò bọ́ mo ṣe wá rí àwọn èèyàn ní ọ̀kan wọ́n gbé mọ́tò àmọ̀tẹ́kùn wọn gbé síbẹ̀ olólùkọ́ kọjá níbi tá à ń sọ yìí olólùkọ́ kọjá Tolú bọ̀ fídíò yẹn ni mo wá ṣe fídíò àwọn àmọ̀tẹ́kùn yẹn ni mo wá ṣe tí mo wá post níbo mo ṣe post ẹ̀gan làwọn èèyàn nínú TikTok títí kí n delete ẹ̀ pé kí n sá delete ẹ̀ mo dẹ̀ delete ẹ̀ náà lọ́wọ́ bọ́ nípa tí mo kọ̀ rí pé wọ́n lẹ́jọ́ yẹn wọ́n kàn wá bá mi ní ṣọ́ọ̀bù ìwà lẹ́jọ́ kejì ọjọ́ náà níjọ́ Friday wọ́n wá bá mi ní ṣọ́ọ̀bù gbogbo àwọn tó lè wà mẹ́gbàá tí mo yà àwọn náà wà ń bẹ̀ bọ́ mi ìwà mọ̀ kátó lé tó wá sọ pé ìṣẹ́jú àwọn ni mo fi ṣe nǹkan kan bọ́ mi ìwà ẹni bẹ́ẹ̀ àmọ́ mo kátó mọ̀ ọlọ́run bàbá mi dá ẹni bẹ́ẹ̀ ni ẹjọ́ tó yẹ. ètò náà sọ pé ó fi trend lò ó trend ni ṣé mi mọ̀ tẹ́lẹ̀ sí gbogbo àti ó mọ̀ tẹ́lẹ̀ ti mọ̀ báyìí bẹ́ẹ̀ni ó níbi tọ́lọ́ mú ẹ lọ. àmì sà. tí elétùtù wá dé nígbà táwọn ọlọ́pàá gbé ẹ tán kí lójú rí ní police station. ní tilẹ̀ tọ́lọ́run àwọn ọlọ́pàá wọn ṣe bákan wọn ṣe wá dáadáa sí mi wọn dẹ̀ ní mí lára látàrí ó ní kí n fọkàn balẹ̀ ní torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn náà rí pé pẹ̀lú bí mo ṣe ń bẹ̀bẹ̀ tí mo ṣe sọ pé nǹkan yìí mi ì ṣe wọn ní mí lára wọn dẹ̀ sí nǹkan tí ò dáa pẹ̀lú mi ibù mi sọ fún àlẹ́yìn tó mo kàn wà nínú sẹ́ẹ̀lì kan sí mi mọ́ pé kó bí wọ́n ní mí lára pé bí wọ́n dẹ̀ sọ ọgán tí ò dáa sí mi. ọ̀dà nígbà tí gbogbo yẹn wá ṣe kí wọ́n ló tún di pé àwọn tó wá ń lọ ṣètùtù fárí nígbà tó rò lónìí. ètò ìṣẹ́dá ni pé àwọn tó ń lọ ṣètùtù à ń fárí ni nígbà tó ṣe pé rò lónìí. ìgbà tí èmi ò mọ nǹkan kan nínú sẹ́ẹ̀lì mi wà bọ̀ nǹkan tí mo mọ̀ wọ́n wá gba bẹ́ẹ̀lì ni wọ́n dẹ̀ mú mi bọ́ síta nǹkan tí mo kàn gbọ́ ni pé wọ́n ti yanjú ẹ̀ pé àjọ ń lọ sí òde ajé ní ilé èkó lónìí wọ́n náà máa ṣe ètò oòrùn fún mi oòrùn rẹ̀ wọ́n dẹ̀ ní kọ́ lọ ra ẹran tó bá mi ra ṣokùnfà wọ́n dẹ̀ ní pé ẹnu ayé lẹbọ nǹkan tí ò tẹ́lẹ̀ tí wọ́n sọ kó ṣẹlẹ̀ ó jẹ́ káwọn ọmọ ní kọ́kọ́ fún adì sí àwọn ilé ní ọwọ́ èmi ò fún o mo wà láyé. sọ Olúwa ṣeun. bẹ́ẹ̀ ni mi ìṣubú lójú ní ìwọ lóòlù náà bí àmì jẹ́bi akówó lóòlù sí ètò bẹ́ẹ̀ àmọ́ nǹkan tí mo kàn ṣe ni pé mo ṣe fídíò àwọn èrò tó dúró wọ́n wá ní àwọn èrò àbílẹ̀ pé tí mo ṣe fídíò èrò tó dúró yẹn tí mo mọ̀ bóyá olóòlù ń bẹ láàrin wọ́n ní olóòlù síbẹ̀ tó olóòlù gba ọ̀dọ̀ wa kọjá ojú bẹ́ẹ̀ lọ sọ. Ọlọ́run ti ṣeun lábì kan ò ní ṣẹlẹ̀ sí ọ. àmì sà. lábì kan ò ní ṣẹlẹ̀ sí ọ. àmì. ntọ́lọ́run níwà fi trend ló fi trend yẹn ó rí ìrìn àjò ayé. jama ẹjẹ ń dádó àti mú ta fẹ́ lò ń bẹ̀ so mọ́kà fi hàn kán mọ́ sí àwọn nǹkan tó ń kálukú náà gbọ́ tó trend lọ so gbogbo àwọn tó máa jẹ́ bí presenters tí wọ́n farabalẹ̀ anything tó bá ti ní ṣe pẹ̀lú Islam ẹ má gbé lọ́nà tí yóò ta ní ṣe méjì ó kọ yín gan torí pé nǹkan kò lè ṣe Islam so tẹ bá rí mùsùlùmí gan tí bá ń ṣe wọn àwọn mùsùlùmí ní nǹkan ó ṣe nǹkan kò lè ṣe Islam ọjọ́ Islam ti pẹ́ so ó ti pẹ́ gan ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sì ti lò gbà tí wọ́n ti ṣe gbogbo àwọn tí wọ́n ṣe mídíà lọ́wọ́ nísìn táwọn náà ṣe wọn àwọn tí wọ́n ta ní ṣe ó kọ Islam yẹn ọdún díẹ̀ náà ni wọ́n lò láyé tí wọ́n fi lọ Islam ó sì máa bẹ àwọn ó sì ti lọ Islam ó sì máa wà àwọn tó jù wọ́n lọ wọ́n ti ṣe bẹ́ẹ̀ lánàá tí wọ́n rò pé àwọn lè dọwọ́ bo iná tí Islam gbé wá ìmọ́lẹ̀ náà Ọlọ́run yuriduna liyutfi'u nurallahi bi afwahihim wallahu mutimmu nurihi walau kariha al-kafirun so àwọn náà ṣe gbìyànjú tí wọ́n ní gbogbo bí wọ́n ṣe wulẹ̀ ká pọ̀ tó àti tó lójó ń kéwọ́n wọn àti tó jẹ́lẹ́bọ hánà nu wọn àti tó ikọ́ náà àtijọ́ àti mọ́lọ́kàn dímọ̀ tó náà sáré káàkiri Ọlọ́run ní gbogbo wọn kàn dààmú lásán ni àwọn kò láyé Islam ó sì máa wà nígbà táyé bá sì ń jáyé Islam wọn wà pé gbogbo ara alẹ́ Yorùbá aláwọn òsè Islam mọ́ kó kópa lára kankan bá Islam àmọ́ kí wọ́n máa gbé nǹkan kan tó ṣe pé ní kò ní orí kò ní rù kò nídìí kí wọ́n máa gbé síwájú àwọn èèyàn pé ní ká máa ṣe ayé ti kó ń bẹ̀ táwọn ìjọba bá lè bá wa gbẹ́ rìsáàtì tó jiná àyìnbá Jímọ̀ bí ní kó lólu ọmọ jáde fódìdí ọdún méjì àbọ̀dún mélòó kan nígbà tó lólu ọ̀ jáde ṣé epo òkè bí okú ń bàdàn tẹ̀ kàn parọ́ tara nígbà tó ní gbogbo àwọn eléégún máa lọ stadium eléégún kan ọgbọ̀rọ̀ dàdúgbò láàmú débi kọ́ máa lura wọn lọ́rẹ́ ṣé lè ìbànú tó ń gbà náà ni gbogbo olú tutù eku ké bí eku ẹyẹ ké bí ẹyẹ nǹkan kódà nǹkan kò fi rúnà gbá ibi táà ti dó lálẹ́ inú jama'a assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.